òun ló ń gbé wọ́n fún Amẹ́ríkà gbà tí wọ́n mọ̀ pé orí Amẹ́ríkà pé làákàyè wọ́n ṣiṣẹ́ Amẹ́ríkà ò ṣe bọ̀yìbọ̀yì lẹ́yìn àwọn Amẹ́ríkà ń fẹ́ kí ìgbáyé gbádùn ran àwọn ojú àwọn lógún Amẹ́ríkà ń sáré pé bí àrọ́mọdọ́mọ àwọn òṣèlú ìṣerú lẹ́yìn lágbáwá Amẹ́ríkà ò fọ́ fún religion kò dúró lórí religion Amẹ́ríkà dúró lórí pé ojoojúmọ́ ni wọ́n fi ń tẹ̀síwájú ó wà lórí kíni Amẹ́ríkà dúró lórí kọ̀ǹpútà system tá à ń lò lọ yìí Amẹ́ríkà gbogbo ìgbà náà fi ń wá gbogbo ọ̀nà táyé wọn fi máa dá tí gbogbo nǹkan máa fi dá fún wọn wọ́n fún wọn ní contract kìnnìkan billions wọ́n ti wá mú pé amukun mẹ́kọ akotilẹ́tà gbòǹbílíkì gbòǹbíyà òun ni ẹ̀yin tilẹ̀ Nàìjíríà bíbá yìí wọ́n wá fún yín ní dàbínù wọ́n ti mọ̀ pé ẹ púrùfù pé ẹrú ni yín wọ́n ti rí pé ẹ kì í ṣọmọ ọkọ wọ́n ti rí pé ẹ wá tẹ̀síwájú fáyé ara yín wọ́n ti rí pé àwọn jẹ àwọn bàbá yín máyé lánàá dandan àwọn ọmọ àwọn ti ń jẹ yín máyé lẹ́nìí wọ́n wá wò pé kí ló tọ́ sí wọn ní dàbínù kí ni ìtumọ̀ dàbínù wọn ò pé tán fún yín ni dàbínù túmọ̀ sí pé dẹbínù dẹbírú dàlúrú gbẹ̀yìn ara wa síra wa horo sí horo dàbínù wọn ní tẹ́ ẹ bá ti ń jẹ́ bó bá adùn yẹn báyìí kò ní jẹ́ kẹ́ ẹ lè rorí adùnnú dàbínù kò ní jẹ́ kẹ́ ẹ lè wò ó pé ìran kan lẹ́yìn náà ti wá adùn tó wà nínú dàbínù kò lè jẹ́ kẹ́ ẹ ṣe rere dàbínù daranù dàbínù gbógun lẹ́bí gbógun nurun tábà yọwọ́ pé kò sí làákàyè báàbù làákàyè ọpọlọ yóò function wọ́n ní wọ́n gbé trọ́ọ̀kì dàbínù owó tó yẹ kí wọ́n kó fún yín ìgbà tí wọ́n rí pé tí wọ́n irú dàbínù tó wọ́n fún yín yẹn tẹ́ bá ti jádùn nínú ẹ̀tàn ọpọlọ ò sí mọ́ wọ́n ti mọ̀ pé owó tí wọ́n ná yẹn mindset ẹ̀ lọ́ máa padà lára yín nítorí pé ọdọọdún lẹ máa kówó lọ bá wọn àkọ́kọ́ náà mo fẹ́ bèrè àtọ́dún tí àwọn bàbá tí wọ́n ti ń ṣe àjì kí ló change nílẹ̀ Yorùbá yìí àwọn tó tún jẹ́ pé generation bíi tó tún ṣe àjì kí ló change ẹ jẹ́ ká kọ́kọ́ wo bí àwọn tí wọ́n ti ẹ̀ lọ sí àjì yẹn bí wọ́n bá dé kí ni ìyàtọ̀ tí wọ́n rí ṣé àjì tí wọ́n ń lọ ní ìyàtọ̀ yẹn ni àbí ohun tí orí ti dá mọ́ wọn àbí ohun tí ìṣẹ̀dá wọn ń pèsè fún wọn àtijọ́ tí wọ́n ti ń ṣe àjì nílẹ̀ Yorùbá kí ló wọ́n fa wa kí ni ohun tó gbé sáàrin wa dáadáa wo ló mú wá pé ẹni tó lọ sáàjì lọ́dún yìí o eléyìí nǹkan báyìí lárí lára ẹ̀ ẹ jẹ́ káwa náà káwa tẹ pẹlẹ ká lè lọ à ń kówó olé à ń kó dànù síta ẹ̀ ń kówó olè ẹlẹ́bọ owó ẹlẹ́bọ ẹ̀ ń kó lọ sí ilẹ̀ mímọ́ àná mọ́mọ́ sàlàsálà ojoojúmọ́ ni màmá gbé kúdùs fún wa kí ni ohun tó gbé sáàrin wa dáadáa wo ló mú wá pé ẹni tó lọ sáàjì lọ́dún yìí o eléyìí nǹkan báyìí lárí lára ẹ̀ ẹ jẹ́ káwa náà káwa tẹ pẹlẹ ká lè lọ à ń kówó olé à ń kó dànù síta ẹ̀ ń kówó olè ẹlẹ́bọ owó ẹlẹ́bọ ẹ̀ ń kó lọ sí ilẹ̀ ẹ má bínú inú ẹ lọ́jà pọ̀ mọ́ ọ. àtijọ́ tá a ti ń ṣe àjì ṣé rí àwa generation lè yà ti jí a dẹ̀ gbọ́dọ̀ ṣe dáadáa síran wa àkọ́kọ́ náà tá a bá rí àwọn celebrity náà wọ́n máa lọ sí àjì yẹn ṣé rí àná mọ́mọ́ sàrásárá tó bá joyè akótilétà tó bá joyè òrókún olókùn jẹ̀bi sí àyà táwọn bí fa fọ́n fún gẹ́gẹ́ bí ẹ̀yin àríwúlà mọ́hún ẹ̀ nílẹ̀ lójú Yorùbá ibẹ̀ ẹ̀jẹ̀ fọ́n fún tẹ̀ fọ́ nílà káyè tó bá jẹ́ Rọ̀súlù láì bá rí bẹ́ẹ̀ ni kò ní prógámù ọ̀la sílẹ̀ fún ọ̀jìnrìn tẹ́yìn wá ń lọ mo ti ẹ̀rí kan tó fẹ́ sọ̀kò bá kínní ló ń rọlù báyìí njẹ́ ọ̀lẹ́fẹ́ gbọ́n njẹ́ ọ̀lẹ́fẹ́ nílà káyè dàbínù ni wọ́n fi ròyìn wọ́n fi dàbínù ni wọ́n sọ fún yín pé kẹ́yìn máa jẹ nínú àwẹ̀ ṣe é rí pé kò sí làákàyè mọ́ ìgbà tẹ́yìn náà ti púrúfù pé ẹrú ni yín abudu ẹrú ẹ jẹ́ ká jí ẹ jẹ́ ká fi làákàyè sílẹ̀ yóò sọ pé wọ́n blackmail ẹ̀sìn Islam dúró fún Lárúbáwá ni tá a bá wá rẹni tó wá ṣe nínú ìran wa ṣó wá yẹ ká jọyè akọtilétà ṣó yẹ ká ṣe Islam ká gbàgbé ìran wa ṣó yẹ ká àgán tiẹ̀ má lè ronú pa kí lọ́jọ́ ọ̀la àwọn ọmọ wa kí la fẹ́ ṣẹ́kù ànábì ṣẹ́kù nǹkan tó pọ̀ fúnra ẹ̀ ẹ wo àwọn tó gbàwẹ̀ nílẹ̀ Lárúbáwá a rí wọn nínú mọ́ṣáláṣí fún èsì wọ́n wá ṣe àwọn táàpù ti ẹnu kìíní ó sì orí títì wọ́n wá ń spray omi sí wọn lára èyí ti wà lánàá èyí táwọn bá gbàwẹ̀ ó níye ìgbà ẹ fún wa ní protocol ó níye ìgbà tá a lè wẹ̀ ó níye ìgbà àlùwàlá gan tá a bá ń ṣe àgbọ́dọ̀ omi ò gbọ́dọ̀ pọ̀jù lẹ́nu ẹ fún wa láwọn protocol tó bá ṣe pé bẹ́ẹ̀ ṣe mú ayé le lànàbì Muhammad sàlásálá ló mú ayé le ẹ̀sìn yìí ò ní trade délẹ̀ Yorùbá ó yá ọmọ ń bí yẹn ọkọ mu o níbo lẹ bá dé báyìí wọ́n wá gbé dàbínù wà ránṣẹ́ sí pé ẹni mélòó ló ti wá gba dàbínù nù yín àkọ́kọ́ náà èmi ò lè jẹ dàbínù yẹn tó ló ti dùn jù wọ́n ti mọ̀ pé nǹkan tó bá dùn ihun tá ẹ bá ń jẹ lẹ́nu lẹ́mọ̀ wọ́n gbé dàbínú wọ́n congratulate wọ́n gbé contract gidi lọ fún Amẹ́ríkà ẹ̀rọ ayé yín ṣe mọ̀ fi ayé yín tapò bí ìbọn ó tàbí táyà mọ́tò ẹ̀sìn wa religion wa kí ni religion yẹn ó fa wa kí ni religion yẹn ó fa wa láti dọ́ta ti ń ṣe wọ́n wá kẹ̀yìn ara wa síra wa ni dàbínú dẹbínú dàbínú dàlúrú
dàbínù dá gbogbo ẹ̀rù, dàbínù dá ẹ bá ti ń jẹ dàbínù yẹn nú yín máa bí yín síra yín ni. Kò sẹ́tù kankan tó dá nílẹ̀ Yorùbá. Wọ́n wá wò pé kán import èso wọlé fún yín, fẹ́yìn ọmọ ẹrú tẹ̀ ń fi para yín. Tẹ́ ẹ̀ ríra yín pé àwẹ̀ tẹ́ ń gbà yẹn gangan ló ń ṣe kan fún yín. Èyí tó yẹ pé bẹ́ẹ̀ ṣe ń gbà àwẹ̀ ọpọlọ yín ń lọ sí ni. Bẹ́ẹ̀ ṣe ń ṣẹ̀sìn yẹn làákàyè yín ó ń lọ sí, ó ń dojú bolẹ̀. Tí ẹ focus pé ẹ lè ronú ẹ̀rọ ọ̀la yín gbá kí ló fẹ́ ṣẹ́kù lọ́la. Èyí ń ṣe ti yín ẹ̀ lọ lélẹ́yìn. Ṣé ìgbé ayé tẹ́ ẹ gbé iná lẹ fẹ́ káwọn ọmọ yín gbé lọ́la? Ìgbé ayé akéwù tọrọ jẹ, ìgbé ayé akéwù gbàbára, ìgbé ayé akéwù ṣe bá bí ala, ìgbé ayé tí ò lè dá view future, ìgbé ayé tí ò lè dá jókòó pé iṣẹ́ ọwọ́ mi tó mi jẹ, ìgbé ayé tí ò lè fọwọ́ sọ̀yà pé iṣẹ́ ọwọ́ mi gbogbo tí mo bá ṣe mo fẹ́ jẹ́ láyé kí n tó lọ. Àbí ṣé wọ́n tó lọ kéwù tó jọ ìyá lọ́ni lọ́wọ́ gbà koro sí koro alọ́kọ́ ló ń kígbe. Ṣé yẹn ló fẹ́ sọ pé iṣẹ́ ọwọ́ ò fẹ́ jẹ́ ẹ̀ẹ́dẹ̀ jẹ́ báyìí báyìí bọ́ọ̀sì? Àbí wọ́n tó ṣe yí pé obìnrin wá sọ́dọ̀ ẹ tó sọ pé o gbé kéwù yẹn náà dání o bó ṣe gbé kéwù kò ṣe kéwù o, obìnrin wá sọ́dọ̀ ẹ ọwọ́ àwò pé kí ló kàn o wá sọ fún wọn pé ṣé tó fẹ́ fún wọn o fẹ́ sí gbẹ́rẹ́ sí wọn lójú ara ni tó o bá rẹ́ni bá wọn lò ìwọ lè bá wọn fi nǹkan titi ẹ ti wọlé. Ṣé ìgbé ayé tẹ́ ẹ fẹ́ wíìlì fáwọn ọmọ yín nìyẹn? Ìgbé ayé kẹ́ẹ̀rọ òótọ́ kẹ́ ẹ má lè sọ, ìgbé ayé ìkà, ìgbé ayé ìnira, ìgbé ayé ọ̀tẹ̀. Ṣé ìgbé ayé tẹ́ ẹ fẹ́ gbé nìyẹn? Kọ́ ṣá máa rí pé ẹ̀wọ̀n pléènì ẹ̀ lọ sí àjì òfò àtàdánù lẹ́ ń padà kó wá sílẹ̀ Yorùbá. Ìjọ tẹ́ ẹ bá ti jí tẹ́ ẹ bá ti lè dá ronú ìjọ ìnira káyé ń ṣí ló fọ́kṣọ̀. Wọ́n máa kọ́ mọ́ṣáláṣí rẹpẹtẹ sílẹ̀ Yorùbá. Gbogbo mọ́ṣáláṣí bí wọ́n ṣe ń fún wọn ní mọ́ṣáláṣí yẹn wọ́n ń gba returns lórí ẹ̀. Gbogbo èyí tẹ́ ẹ kó wa sóko ẹrú ẹ̀sìn láti ṣe Elédùmarè ọlá àánú oṣù tẹ́ gbàgbọ́ yìí. Ọlá àwọn tí wọ́n fẹ́ bí panú ní tòótọ́ tí wọ́n dẹ̀ rí pé àwọn ní àníyàn pé táwọn bá ti gbà á sọ bí ti dáadáa fáwọn. Irú ìṣẹ̀dá àwọn ẹni bẹ́ẹ̀ kò ní jẹ́ kẹ́ sinmi láti ṣe Elédùmarè. Kí ni purpose of ẹ̀sìn tá à ń ṣe? Tá à nífẹ̀ẹ́ ara wa, àkàntakora wa ni. Ayé kálukú kan, ó kàn dúró ti sí ni. Tẹ́lẹ̀ tí wọ́n bá sọ pé àáfàá lélẹ́yìí, ẹ máa bó òótọ́ ń bẹ̀. Àáfàá sì tẹ́ ẹ bá tí wọ́n bá ti júwe pé àáfàá lélẹ́yìí sẹ́lọ, ẹ má súnmọ́ o, torí á gé yín lórí àtàpá àti ara yín. Tí wọ́n bá sọ fún yín pé pásítọ̀ lélẹ́yìí tẹ́lẹ̀, àti mọ̀ pé àwọn ẹni Ọlọ́run ni. Ní ìsìn tẹ́ ẹ bá súnmọ́ wọn, wọ́n á pa yín wọ́n á túbọ̀ àti ara yín, wọ́n á lọ rìn yín mẹ́yìn ṣọ́ọ̀ṣì. Ẹ̀yin ìka burúkú yìí. Dàbínù mọ tún mọ dàbínù, ó da ẹbínù, ó da lúrú, ó da gbogbo ẹ̀rù, ó fọ́pọ̀ mọ́yọ̀ fún wa. Ìran Lárúbáwá a lè sọ pé wọn ò da, wọn lè má da láàrin ara. Ìran Lárúbáwá tí wọn ò bá da ni wọn ò ní máa ṣàánú yín díẹ̀díẹ̀. Irú dàbínù tí wọ́n ti ẹ̀sìn fún yín yẹn. Ṣé báwọn kan náà ń ṣolúgbọ̀wọ́ Mẹ́kà náà ń ṣolúgbọ̀wọ́ Umura, àwọn kan ti túkọ́ra wọn lọ gbà wọn lọ ṣe istikaf ilé tí yín dẹ̀ bàjẹ́ ọ̀nà yín dàrú. Irú owó tẹ́ ẹ lọ yẹn sì kì í ṣọ̀rọ̀ 50 million kẹ wá wọn kan nínú ẹbí ẹ ká owó yẹn fún wọn kó tó dọdún tó bọ̀ kẹ wo nǹkan tó ti máa invest wọ́n ẹ̀ níṣẹ́ ìmọ̀tara ẹni nìkan bámúbámú lẹ yóò ẹ̀mọ̀ bóyá bí kọ́mọ ẹnìkan kan tẹ̀lé bàjẹ́ ọkàn yìí tẹ̀dẹ̀mọ̀ pé ó ti ń ṣubú. Àwọn ọmọ inú yín ní Burkina Faso ọmọ inú yín ọmọ 32 years tó jẹ president ilẹ̀ Lárúbáwá wọ́n negotiate pẹ̀lú ẹ̀ pé àwọn fẹ́ kọ́ mọ́sálásí àìmọye síbẹ̀ yẹn ó ní pé òun ò fẹ́ pé àwọn fẹ́ hospital education wọ́n ṣe nǹkan yẹn fáwọn. Ṣé ẹ̀yin ilẹ̀ Yorùbá ṣe ẹ lè gbárò ìmọ̀tara ẹni nìkan ẹ̀yin tọ́pọ̀ lọ yín ti lọ òun lè lémi kọ́ ọmọ sọ. Àwọn olóye àwọn ni mo pè wípé kí wọ́n lísìn sí nǹkan tí mo sọ yìí o, kì í ṣe àwọn ọ̀dẹ̀, àwọn tí wọ́n ti wà dogmatic, àwọn tán rí ìyá kọ́ wọn, àwọn tán rí bàbá kọ́ wọn, àwọn tán pass through education, àwọn tán pass through religion, tí religion pass through wọn, tí education sì pass through wọn, àwọn ni mo fẹ́ kí wọ́n lísìn sí nǹkan tí mo sọ yìí o. Kíní yìí ó ń fly around ní orí TikTok orí gbogbo ẹ̀ wípé àwọn Saudi Arabia wọ́n sọ wípé àwọn kọ́ 200 mosque sí Burkina Faso. Wọ́n ní Traoré Ibrahim ó sọ pé rárá tí wọ́n bá ti bring the investment lórí education lórí health lórí company wípé kí wọ́n mọ̀ wá kọ́ àwọn ti ní enough mosque more than enough mosque wà láìtàlàì tó bá jẹ́ pé Nàìjíríà ò ní wọ́n gbé irú kíní yìí tí wọ́n gbé wá fún wa inú wọn máa dùn ní àwa tó rọ̀ lọ́rùn láti tara wa síta nítorí pé jẹ́ pé a fẹ́ lọ́lá nínú nǹkan tó da Nàìjíríà rú tó da Áfíríkà rú religion ni especially ẹ̀sìn méjì òun ló da Áfíríkà rú Christianity àti Islam ọ̀lẹ́mọ̀ láìkì ni o ọ̀lẹ́mọ̀ láìkì mi mo sì mọ̀ pé àwọn ọmọ mùsùlùmí ò tiẹ̀ ní láìkì mi ní nǹkan tí mo fẹ́ sọ yìí torí àwọn ọmọ kìrìsìtẹ́nì wà tí wọ́n ń jẹra mọ́lẹ̀ lórí péjì mi nítorí tí mo sọ pé ká má kó àwọn ọmọ kéékèèké kí wọ́n má lọ kó wọn sí tàjúdì mọ́ àwọn wèrè òpònú. ní Nàìjíríà mọ́sálásí ó pọ̀ ju iye ilé téèyàn ń gbé lọ irú pírójẹ́tì báyìí olódì sọ ìwà tó bá jẹ́ pé Nàìjíríà ni inú àwọn ọmọ wa ó dùn ni wọn ò gbà á òní wọn máa instigate wa síra wa ò láàmú búra wa ò láàmú nara wa Nàìjíríà ni wọ́n ti tà wá tí ìlú ti ní Islamic market àwọn òwò ní Islamic market níbo ni ọba ìlú ti máa pín ìlú tó máa ń fi ọjà tó máa fi ń sọrí ẹ̀sìn bá a fẹ́ bá a pọ̀
níta ń jẹ yóò padà tán Ó máa tán. tí níta ń jẹ ò bá fìyàn lẹ̀ èyí ó padà fi kalẹ̀. orí ìyá yìí pé o. àwọn Burkina Faso wọ́n ń lọ díẹ̀díẹ̀ nù ní ìsinyìí wọ́n ti máìdì góòdì wọn fúnra wọn wọ́n ṣòro rẹ̀ wípé ìlọ́po 4 dédé iye tí France ń fún wọn ò ní wọ́n fúnra wọn lọ́dún yìí ó ń kọ́ ilé ìgbàlódé fún gbogbo àwọn èèyàn. ìyá mi ẹ jẹ́ kí n sọ̀rọ̀ níbi tẹ́ ẹ bá dé yẹn wọ́n ní Burkina Faso àwọn lárúbáwá wọ́n sọ pé àwọn fẹ́ invest mosque rẹpẹtẹ àwọn fẹ́ kọ́ mọ́ṣáláṣí ilé ìjọsìn rẹpẹtẹ sọ́dọ̀ wọn ṣé ẹ mọ̀ pé báwọn pípù ìbí wọn ṣe ń tẹ èèyàn nìyẹn ẹni tó wá jẹ president ọmọ kékeré 32 years bóyá lọ 30 something 34 or 35 years now ó wá dáhùn pé tí wọn ò bá ti lè bá wọn yí project yẹn padà sí pé education health àwọn nǹkan mèremère ìgbáyé gbádùn táwọn ọ̀nà táwọn náà lè kó olóko ẹrú àwọn ò fẹ́ ṣé wọ́n lè múrú ọ̀fà yẹn wá bá ẹ̀yin àfà nílẹ̀ Yorùbá ẹ̀yin akéwú tọrọ jẹ alọ́ni lọ́wọ́ gbà lọ akéwú yàgbèrè akéwú ṣòfò akéwú síwín akéwú dọ̀síwín ènìyàn ṣé wọ́n lè fún yín ní irú ọ̀fà yẹn ẹ máa gbà á kíákíá lẹ́sẹ̀kẹsẹ̀ nítorí ẹ ti mọ̀ pé máa achieve fún bẹ́ẹ̀ ẹ ti mọ̀ pé tẹ́ bá ti gbarú ẹ̀ tẹ́ bá ti negotiate gbogbo mọ́ṣáláṣí kọ̀ọ̀kan tí wọ́n ti kọ́ dé ẹ̀rẹ́ ní kínú bẹ́ẹ̀ fídíò yẹn lè máa ṣe fún wọn owó yẹn máa lọ sínú àpótí tiyín ṣé ẹ mọ̀ pé bí lárúbáwá ṣe wá ń kọ́ ìmọ̀ṣáláṣí fún wọn bó ṣe àwọn ìjọ tàwọn yẹn bó ṣe ń kọ́ mọ́ṣáláṣí ok 36 years ẹ ṣe mo dúpẹ́ Ìṣọ̀lá Sodiq Mustapha ẹ ṣe ojú òde tìyìn 36 years ni president yẹn ní Burkina Faso tó bá jẹ́ Nàìjíríà ni wọ́n múrú ọ̀fà yẹn wá gbà tó ti fi dàbínú dayé tó ti fi ń dà yírú tó ti fi dọpọlọ yírú dàbínú èso lásán Amẹ́ríkà gba contract yà àìmọye billions dollars wọ́n fẹ́ ní truck àìmọye truck dàbínú ó ti dẹbi yínú ọpọlọ yín ti dàrú ó ti tú ọpọlọ yín ká ọpọlọ yín ò ṣiṣẹ́ làákàyè yín ò function mọ́ tó bá jẹ́ yìí náà mẹ́rù option yẹn wá bá tó bá jẹ́ yìí ni ẹ máa gbà náà torí ẹ ti mọ̀ pé ẹ kúkú gbogbo àwọn ọmọ kéékèèké ẹ wá lọ kó wọn jọ ẹni kọ́ máa kéwú nínú mọ́ṣáláṣí yẹn gbogbo ẹ̀sìn àtijọ́ tí Islam ti wà gbogbo àti ẹ ti ń ṣe Islam táwọn bàbá wa ti ń ṣe táwa fi gbọ́n tí táwa náà gbà tẹ́mi ò fi ṣe mọ́ torí mi ò ṣe mọ́ mi ti ẹ̀ ṣe mọ́ kò síbi kan tẹ̀yàn ti ẹ̀ lè fi proof pé Islam o ẹ̀sìn lélẹ́yìí nítorí gbogbo ẹ̀yin tá a bá nù ẹ̀ta rògbò ọpọlọ yín ṣẹ́ tẹ́lẹ̀ àti dìkẹ́tì orí yín ti dàrú ọpọlọ yín ti yí làákàyè yín ò ṣiṣẹ́ mọ́ kò function kò lè ní yín fọ́ wọn láì ní alọ́kọ́lóhun kígbe ẹ̀ fẹ́ sí jẹun ẹ̀ ń fi religion jẹun ni àwọn bàbá wa ṣe lánàá kí lè rè táwọn bàbá yìí jẹ ṣebí ṣe lẹ terrorize wọn pé ẹni bá ti ṣe Islam tí ò bá ti pe láìláì ìlànà kẹ́límọ́ ti ṣàádà tó bá fi kú inú náà ló lọ bàbá ànábì tí ò ṣe Islam àwọn àfáàyè tètè nínú náà wà ní òrùjú ìyá ànábì tí ò ṣe Islam inú náà wà àbútọ́líbù tọ́tọ́ inú náà ni wọ́n wà àwọn yẹn lè wà nínú náà àwọn bàbá títí wa lánàá tó ṣe pé kí wọ́n tó gbé Islam dé tí wọ́n dẹ̀ ń kú àbẹni tí ò ṣe Islam tó ń kú tó ṣe pé bóyá títì fẹ́ gbàbí kan tí wọ́n wá wú títì yẹn tí wọ́n wá bá ẹnìyẹn lójijì kí ni ká kọ sí yẹn ó pe kẹ́límọ́ ti ṣàádà wọ́n kàn ń fi gbogbo ọ̀pẹ wọ́n fi ń gbé wa ní gbogbo ni wọ́n fi ń terrorize wa ni wọ́n fi ń dọpọlọ wa láàmú ọ̀jẹ́ ká lè dorí wọn ọ̀jẹ́ kórí wa pé wọn ọ̀jẹ́ kí ọpọlọ wa function. religion adúpẹ́ lọ́wọ́ Olódùmarè pé àwẹ̀ ọdún yìí àwọn tó ń gbà ó níye àlekàwọ̀ ìkan ṣẹlẹ̀ ẹnìkan ló pè mí náà fáǹsì mi ó ní Fákànyìnsọ́lá kìíní ti ń trẹ́ẹ̀dì gan-an ó ní tí àwọn bá ń gbàwẹ̀ lọ́dọ̀ àwọn fáwọn bá fẹ́ ṣinú wọ́n máa ń ṣe bíi pati ó ní gbogbo àwọn tí wọ́n ń dáná ìwọ̀n ọ̀gbàwẹ̀ ẹyọkan lọ́dún yìí wọn gbàgbé ọkàn lọ́dún yìí tẹ́yìn náà bá wá nírò rí tẹ́ bá nílò àkàyè àkọ́kọ́ náà gbàtẹ́ tó bá ṣe pé tó bá jẹ́ yàn àfà torí yín bá pé tọpọlọ yín ṣiṣẹ́ tọpọlọ yín fọ́ọ̀tàn ó yẹ ẹ wò ó ẹ ti ẹ wo ọdún yìí ẹ wo bọ́dún yìí ṣe rí ṣó yẹ yín ṣọ́dún yìí dáa fún yín ṣọ́dún yìí yẹ yín ṣó dùn mọ́ yín kò lè dùn mọ́ yín ṣé ẹ wá rí tọdún tó ń bọ̀ ẹ máa jẹ́ wòtòwòtò jù báyìí lọ nítorí pé a ṣetán láti gbára wa lóko ẹrú a ní pé ká pera wa jọ lánàá dìde pé Yorùbá nation ẹ sọ pé ẹlẹ́bọ ni wá a dẹ̀ proof pé ẹlẹ́bọ ni wá we are also ẹlẹ́bọ ṣé ẹ rí gbogbo ẹ̀yin olórí burúkú tí wọ́n wá sínú Yorùbá nation tẹ wá dàwárú ọ̀nà àlẹ́ yìí máa gbọ́ bọ́ bú ṣe yín program mi lọ́la ẹjọ́ yìí nítorí mo fẹ́ dì nípa àwọn mẹ́sẹ̀jì kan tó yẹ pé ó máa mi gbóró títì. kí ni purpose of religion tá à ń ṣe gan táyé wo òsún síwájú ẹ wo báyé wá ṣe ní kò sí títì kò sómi kò sí education kò sí nǹkan kò sí nǹkan ìgbáyé gbádùn ẹ dẹ̀ ní ká ṣe continue ẹ dẹ̀ ní kó má rodò kó lódò má rodò ẹ ní kí kálukú ṣì wà lójú kan náà bí ẹja nù kànga religion wá kẹ̀yìn ara wa síra wa ni kò tún wá ṣe sórí jẹ́ kí n sọ kankan fún ẹ jẹ́ kí mi já ẹ tán sórí ohun tó ń jẹ́ Olódùmarè sórí ẹ Ọlọ́run wà ní sánmà àsàrà ìlú ó wà ní kiri kan ọba tó ní wá wà ní àti kálukú báyìí ní àyà wa àti ìṣẹ̀dá wa báyìí lọ́lọ́dùmarè ló fi ń bá wa gbé tó bá dijọ́ yámọ́lìkì yámọ́tì kò sí yámọ́tì yámọ́tì kan nínú ayé yìí ní yámọ́kì bàbá yámọ́lìkì yámọ́tì inú ayé yìí ló wà nítorí pé ẹ máa jẹ ìyá yín gbogbo ẹ̀yin àbá tẹ kó wa sóko ẹrú gbogbo ẹ̀yin pásítọ̀ tẹ kó wa sóko ẹrú tẹ di ọpọlọ ọmọ ológo tẹ jẹ́ ká lọ wájú tẹ jẹ́ ká lọ sẹ́yìn ilé ayé ilẹ̀ ti máa di ayé gbogbo ẹ̀yin àfáà lọ́kọ́ ló ń kígbe ẹ̀yin gama àfáà ẹ̀yin ìkà ẹ̀yin tẹ́rọ́rìsì ẹ̀yin dàlúrú
religion ló profit Nàìjíríà pátápátá, religion ló bá wa jẹ́, religion ló bá yé everybody jẹ́ nílùú. Imagine òun ló kọsẹ̀ subhanallah in Jesus name. Àwọn tó ní ànábì wọn ò sí láyé Kùránì mọ́, technology ni wọ́n fèsì báyìí, wọn gbé Kùránì jọ mọ́. Ẹ̀yin ọ̀dẹ̀, ẹ̀yin ẹrú dàbínù, ẹrú Saudi, ẹ̀yin akéwù tọrọ jẹ, akéwù gbàbá bíálà, akéwù jẹ dàbínù, akéwù sọ ẹbínú, akéwù sọ̀rọ̀ nù, akéwù da gbogbo nǹkan rú. Ẹ wá jẹ́ kí ìfẹ́ kó trade láàrin ara wa. Tẹ́lẹ̀ bá sọ pé ìjọ wo ni ẹ́, àná kan gbà táwọn bàbá wa ń ṣẹ̀sìn yẹn, Islam ẹ̀yọ kan ni, ìjọ ìtì ìpín yẹlẹyẹlẹ, àwọn ọmọ àlẹ́ tàná ìtì ìdàgbà wọn ìtì ìtọ́wọ́ gbogbo ẹ̀, ọkàlùkù wa kírètì ẹ̀. Àmì Kọ́dìríyà, àmì èkìní kan díìnì, àmì èkìní kan díìnì, àmì àṣàrù díìnì, àmìùnàwárù díìnì, àmì mọ́tífẹ́tì kìíní kan, àmì ṣeré, kálukú wá dá gbogbo ẹ̀ kalẹ̀, wọ́n wá bọ́ sábẹ́ wọn wá ń jẹun. Ó máa rí bẹ́ẹ̀ fún ìgbà tẹ́ẹ̀ níṣẹ́ alẹ́ tẹ́ẹ̀ ní tàárọ̀. Tọ́lọ́kù bá kú, èyí lè máa kọ́ débẹ̀ máa bára yín jà, àwa la máa sí bàbá, ọ̀dọ̀ wa ni bàbá tí ń kí jímọ̀, bàbá wa ni ìmáàmù ráàtìbì, bàbá wa ni ìmáàmù kìíní kan, ẹ máa sọ different type of story. Àwọn story olórí burúkú tó jẹ́ pé táwọn ọmọ yín bá ń wò yín lọ́la wọn máa sunkún ni. Ìwọ tó bá ṣì ń fọmọ sílé kéwú, you are foolish, you are stupid, you are jobless, you are bastard. Nítorí pé àwọn tó kégan kíni tó lè tọ́ka sí lára wọn pé this is point fún àwọn tó kéwú yẹn. Bẹ́ẹ̀ jẹ́ káwọn ọmọ yín níṣẹ́ ọwọ́, kọ́ níṣẹ́ ọwọ́, kọ́ wà òkè, kọ́ lè wúlò fọ́la wọn. Ilẹ̀ Yorùbá máa gbà tú sílẹ̀ by fire by force. Religion ẹ̀ wá fi bayé wa jẹ́, ẹbí dè wá lọ́pọlọ. Àmọ́ what next to do nù life wa. Everybody ò lè dá ronú, lè dá ṣe nǹkan àfi táwọn àbá rí pastor, are you mad or something? Àfa àti pastor, are you mad or something? Are you crazy? Àwọn tó ṣe báwọn tó wá ń bá yín gan wọn ìṣẹ́ ẹgbẹ́ yín pàtí wọn ò ríra wọn. Ìdẹ́ ìṣẹ́jọ́ wọn, ẹ ti sọ pé gbogbo àwọn ọ̀nà títí wá ẹlẹ́bọ ni. Wọ́n mú ànábì funfun nílẹ̀ Lárúbáwá, Jésù funfun nílẹ̀ Róòmù, ìgbà tó máa mú ṣètán, tó máa mú àṣetánì, àṣetán àti sátánì, wọ́n wá mú nílẹ̀ dúdú. Wọ́n wá sọ pé bàbá ti wo èṣù ọláàdúró òun ni títí ilẹ̀ Lárúbáwá. Ẹ wọ́n sọ different type of story. Ẹ wá láti Mẹ́kà, bàbá wa wá láti gbá, bàbá wa látàwọ̀. Ṣé ẹ̀nà ọpọlọ tí làkàyè yóò ṣiṣẹ́ ni? Tó bá jẹ́ yìí ni wọ́n fún ní ọ́fà yẹn, ẹ máa gbà. Nítorí pé bẹ̀rẹ̀ ti ń jẹ ìkà níyín. Òde kílé dàrú níyín, ẹ kì í ṣòde kílé kún. Ìkà ní alọ́kọ́ ló ń kígbe ìmọ̀tara ẹni nìkan. Tá a bá wá rọ ọmọ ọkọ tó ń ṣẹ̀sìn tó jọmọ Yorùbá. Gbogbo protocol lórí burúkú yẹn tó o bá tẹ̀lé, ayé ẹ máa bàjẹ́ ni. Mo kí àfáà Sọ̀díkì jáde. Ó ní irọ́ ni gbogbo nǹkan tó wà nínú Kùránì, ṣe báwọn tó ké nìyẹn. Ṣé ara yìí bẹ́ẹ̀ bá ké ohun tí wọ́n bá sọ ẹ̀ tún lè máa wò pé wọ́n dẹ̀ ti sọ pé tó bá di ìrọ̀lẹ́ ayé ohun tí ò ṣẹlẹ̀ rí ó máa ṣẹlẹ̀. Ṣé Nàìjíríà nìkan ni ìrọ̀lẹ́ ayé ti ń ṣẹlẹ̀ ní gbogbo the whole world? Kò sí ìrọ̀lẹ́ ayé kankan gbangba jẹkùn kedere bẹ́ẹ̀ wò ni. Kò sí ìrọ̀lẹ́ ayé kankan gbangba jẹkùn nítorí pé àná mọ́mọ́ sàrásálá ìgbà tó ń sọ tiẹ̀ ó ní Jibril máa ń gbé inspiration wà bá wọn máa gbé òun jókòó lórí àpáta bẹ́ẹ̀ ṣe sọ ó máa jókòó lórí àpáta wọ́n máa gbé kinní yẹn wá fún. Ẹ lọ wọnú odùfá gbogbo isu Yorùbá ló wà ń bẹ gbogbo ìlànà tó jẹ́ rọrùn lókun bẹ̀ ẹ wá kẹ̀yìn wá sí nǹkan yẹn. Ẹ jẹ́ pé àwọn tó gbé kinní yẹn dání inú iná ni wọ́n ń lọ. Ẹni tí ò bá ti kírun kú tán kú inú iná ló ń lọ. Ẹni tí ò bá ti ṣe lé inú iná ló ń lọ. Ọba tí ò fi pínlẹ̀ ayé hàn nìkan kò lè sọ ibi tẹ́ náà yẹn kò fi hàn náà bí Ọlọ́run kankan. Ibi tí ẹni tí ò bá ti mọ̀ gbà tó ń dáyé o tí ò sọ pé ní oyún lòun ti di evangelist lòun ti di kankan o ìbẹ̀rẹ̀ ayé kò fi hàn nìkan kan òpin ayé kò lè fi hàn nìkan kan. Kùránì wọn kírètì ẹni nítorí pé tẹ́ ẹ bá lọ sínú báìbù àwọn kankan jọ àwọn Israẹli ọkọ ṣe titi wọn àwọn iná òwe kí làwọn náà lè fi ṣe titi àwọn wá lọ múnú ẹ ó wá di word and opposite. Àná tá a bá gbé Kùránì dání bá ṣe máa ṣe tóbìnrin bá ṣe nǹkan oṣù wọn ní ká má gbé ọ̀nà àdìsítòrí kù ṣé a rí pé gbangba dẹkùn kedere padà bẹ́ẹ̀ wò kí ni purpose of mọ́ṣáláṣí tẹ́ ẹ kọjọ bìbà ẹ̀rí mélòó ló ń kírun mọ́ sí. Ṣé ẹ mọ̀ pé ní láti ẹnìkan sọ ní àwọn èèyàn bẹ̀rù Ọlọ́run mọ́ àwọn bẹ̀rù aláàmọ̀ àyíkò sí èèyàn ní mọ́ṣáláṣí tó bá jẹ́ èsì ní rẹ́ẹ̀dì kankan nítorí gbogbo aláàmọ̀ pápá ìgbàgbọ́ tó le jù ní kó tó bá ti nígbàgbọ́ pọ̀ lọ́wọ́ balọ̀ba tó lè pa ẹ́ òun ló lè jẹ òun ló ṣẹ̀dẹ̀ ẹ̀ òun ló lè jẹ àtiwọn ẹ̀ òun ló láti wáyé ẹ̀ òun ló láti lọ ẹ̀ òun ló ní gbogbo nǹkan mèremère kò sí ọ̀kan mọ́. Akírun wájú yọ kókó ojú dúró ṣe gbá yọ ìskáàmù ni àlọ́ ṣọ́ọ̀ṣì làbá lò kankan láàlọ́ yẹ́rìngì láàṣẹ kankan láàwọ́ gbá ìskáàmù ni. Ẹ̀yin ọmọ ọkọ Yorùbá jẹ́ kó ní pé kọ́pọlọ yín ṣiṣẹ́ kí làákà yìí function kọ́pọlọ yín ṣiṣẹ́ gan ìmájì irú Fákànyìnsọ́lá yìí ẹ brainwash sèmi náà lánàá mo jù sọ́fì yẹn ọba tó ní mí ló yọ mí. Ihun tó tiẹ̀ jẹ́ kí n ti kọ́kọ́ hate Islam jù ni pé tí obìnrin bá ti lè dìde tó fẹ́ lo talent báyìí protocol máa tẹ̀lé ni different type of protocol ló máa tẹ̀lé ànábì ní ohun obìnrin ìhòòhò ní ẹ̀yìn ara obìnrin ìhòòhò ní kìnnìkan obìnrin ìhòòhò ní ṣé ànábì tó sọ bẹ́ẹ̀ kọ́ mọ́ nínú tó ti wá àbáwọn ọ̀yà ti wá ń rìn ní hòhò ànábì ló sọ fún ọ pé ẹ máa wọṣọ. Ṣé kò mọ̀ pé ìran burúkú ìran tó ṣe pé wọ́n ń bára wọn sùn ní títì Lárúbáwá lè dóbi ó lè dóbọn òun ló fi jẹ́ pé tẹ́ ẹ bá máa bọ́ bá máa sọ̀rọ̀ lọ́sọ̀rọ̀ bọ̀ wọ́n sọ̀rọ̀ nípa sex nítorí wọ́n kọ́ wọn lè kéwú dáadáa.
wọ́n kọ́ wọn dáadáa kí ló dé ẹ fi wá lọ́rùn sílẹ̀ ẹ jẹ́ ká sinmi ẹ jẹ́ kálukú lo tálẹ̀ǹtì ẹ̀ ọwọ́ agbẹ́jà bínú wá fún yín ládùúgbò project ìgbà tó ṣe é gbẹ̀yìn náà lè sọ fún wa pé òkè mọ́sálásí tẹ̀ fún wa tó ẹ jẹ́ ayé tiwa náà ẹ jẹ́ kó nítumọ̀ sí wa káwọn ọmọ wa ba lè rí dáadáa lọ́la àmọ́ṣẹ́ ẹ̀ ní ṣerú ẹ̀ ẹ̀yin fẹ́ máa ní sí gbogbo bí tẹ́ ẹni dé yẹn láti ṣe Elédùmarè Olódùmarè wọlá pé inú ẹ̀sìn yẹn náà àwọn tí yà ń jẹ wà ń bẹ rẹpẹtẹ àwọn tí yà ń jẹ atọrọ jẹ ọmọ kan náà gbé bẹ́sikẹ́ lé lórí ọ̀nà ọjẹ tí ọjẹ àwọn kan tàn wọ́n lọ jẹ bẹ́sikẹ́ 3,500 ìyá àwọn ọmọ yẹn rà ànúgbà ẹ wo ìyá yẹn àti bàbá yẹn ẹ wo àwọn ọmọ yẹn inú Islam náà wà yá yẹn lò jágo ẹ wá lè wo ojúlé sójúlé ká ẹwẹ ni tí yà ń jẹ lẹ́yìn tẹ́ ẹ náwó nínú ẹ̀sìn Islam inú àwẹ̀ ní kọlẹ́ máa pọ̀ gílẹ̀ máa pọ̀ kọ́kọ́ tó máa pa yín ẹ lè wọ àwọn tí yà ń jẹ ká ẹ wọlé sójúlé wọn káàkiri ká kẹ́ ẹ tiẹ̀ má wọlé sójúlé àwọn tó wá ń kírun gó yẹ ká ẹ mọ̀ pé yà ń jẹ wọn bọ̀ ìkà ní yín ọ̀daràn ní yín alọ́kọ́ ló ń kígbe ní yín alọ́ni lọ́wọ́ gbà ní yín ìgbà tẹ́mi lọ sínú ìjọ kan lánàá bó ṣe mú mi lára mo ní pé ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ ká máa dá owó tá a bá dẹ̀ ti ń kówó yẹn ká máa fi invest àwọn kọ̀ọ̀kan tó bá kú díẹ̀ káàtó ìgbà táwọn adarí máa gbọ́ wọ́n ní ibi tí ọ̀rọ̀ owó bá ti ṣẹlẹ̀ kò ní tò ẹ fẹ́ da mọ́ṣáláṣí rú ni ẹ fẹ́ da jọ̀mọ́ rú ni ẹ fẹ́ àwọn tó lè rún padà pọ̀ nínú àwọn ìyàwó wọn àwọn táyé wọn ti ṣá málámálá pọ̀ nínú àwọn ìyàwó wọn àwọn tó ṣe é pé ayé wọn ti kú kọ́dẹ́ẹ̀tì sínú ẹ̀hà ó pọ̀ nínú ìyàwó wọn lèmi ṣe gbégbèsè yẹn lọ́dún yẹn lọ́hùn wọ́n ní rárá o ẹni tó fi jọ ìlélẹ̀ òfin kò sọ pé ká máa ṣe bẹ́ẹ̀ ẹ̀yin dẹ̀ wọ́n bẹ́ẹ̀ ṣe ń gba múrí kan múrí méjì lọ́wọ́ wa kò ní bẹ́ ṣúngọ́ fún yín bí táyà bá wà tó bá ra ta fún yín ẹ̀ ní rẹ́pọ̀ fi sè tó bá rẹ́pọ̀ fún yín ẹ̀ ní rí ingredient sí tó bá ra ingredient fún yín ẹ̀ ní rẹ́rẹ́ ẹ̀ ní rẹ́ jabi jẹ́ èyí yẹn á ká ọ̀nà fún yín á dí obìnrin ni wọ́n kó lẹ́rú nínú ẹ̀sìn wọ́n kó obìnrin lẹ́rú nínú ẹ̀sìn tó di ẹ̀sẹ̀ pé obìnrin ò kí ń násẹ̀sì sí láìfọ ẹ̀ àfinú Kùránì ló ti máa lọ múrò rí inú àdìsí ló ti máa lọ múrò rí ìmájì tí Àìṣà ṣe ìyàwó Ànábì tó ṣe ní àìmọye sẹ́ńtúrì òun ìwọ fẹ́ máa ṣe ní ayé kọ̀ǹpútà èjì láyé tẹkinọ́lọ́jì àwọn àṣàṣàlá ó gbẹ́sẹ̀ báyìí wo ṣe máa gbẹ́sẹ̀ báyìí ṣe bá Ànábì ò lo mọ́tò tó bá jẹ́ lóòótọ́ lọ tẹ̀lé súnà yẹn Ànábì ò lo mọ́tò kí ló dé tẹ̀ lo mọ́tò you are born bastard Ànábì kò kóṣẹ́ sínú gíní Ànábì ò lo gíní kò lágbádá àwọn dúrọ̀sì yẹn ló yẹ kẹ́ ẹ máa lò wọn kì í ṣe aláwọ̀ sálà f'Ànábì nígbà ayé kò ń lọ wá àsì àdáadáa lẹ́ ń gbogbo ẹ̀ ẹ̀yà àwẹ̀ lọ́jọ́ méje àwẹ̀ mélòó kan l'Ànábì gbà títí ó fi kú ìgbà tó dùn òjíṣẹ́ àwẹ̀ mélòó ló gbà tẹ̀ sọ gbogbo èèyàn lọ́sà àwẹ̀ àfẹ́ tì mí mo fi tó ti máa pàdé Olódùmarè mo fi búra àwẹ̀ mi ti pẹ́ láti bí 5 years after now tó bá máa kú méjì kó parí báyìí máa land hospital nígbà látara pé ìpayín kìkì tẹ́ ẹ kó sí wa lẹ́mìí Ànábì lẹ́ni tó bá gbàgbé ọdún kan àlùjọ́nà ló máa lọ Ànábì lẹ́ni bá ṣe báyìí àlùjọ́nà ló lọ ẹ fi náà àti àlùjọ́nà ẹ fi kó wa sí páńpẹ́ ayé ẹlòmíì ò lè bọ́ nínú ọ̀sà yẹn títí ó máa fi kú mo tún wá rí èèyàn tó tún ní ọ̀sà ó tún sì kọ̀tínú àwẹ̀ yẹn náà ìdè ni ẹni tó bá ti wà nínú ìdí ọpọlọ kò tètè ń pọ́ kò ṣe é mú kú ò ẹ̀wọ̀n nílé ayé jẹ́ fún onígbàgbọ́ òdodo ẹ̀wọ̀n nílé ayé jẹ́ fún onígbàgbọ́ òdodo ta ló onígbàgbọ́ òdodo ẹrú ọ̀dẹ̀ dìdìrìn amukun mẹ́kọ bọ̀yìbọ̀ yẹni tó máa tẹ̀lé àwọn àfa àwọn yẹn lónígbàgbọ́ òdodo gbogbo owó tẹ́ ẹ bá ń dá Ọlọ́run subhanahu wa ta'ala yàrá kan ti wà ńlẹ̀ owó tẹ́ ẹ bá ti ń dá ẹ sanwó ọpẹ́ owó àánú owó kọ́ ló ń kígbe owó ọkọ ọmọ má kù owó ọkọ ọmọ yín jèrè àná tún máa ń tàkì wá gbà yẹn ìwọ tó o bá fẹ́ kọ́ ọmọ yẹn sórí rẹ 2000 ẹ̀yin olórí burúkú tó yẹ pé ní jèrè ẹ máa sunkún kẹ́yìn ayé yín ni ìwọ tó o bá fẹ́ kọ́ gbọ́ ọmọ yẹn kú yọ 5000 ìwọ tó o bá fẹ́ jọ̀gà láàrin ọ̀gá 2000 ìwọ tó o bá fẹ́ kọ́ ọmọ yẹn ṣe bá 2000 ẹ máa bíìlì wa ẹ wá pọwọ́ bọ̀ wá lọ́pọ̀lọ́ strategist ẹ̀bí gbogbo nígbà yẹn ṣíṣí ní ìsìn náà ṣiṣẹ́ o a máa padà lẹ̀kọ̀ pa yín ní nílẹ̀ Yorùbá ìfakàn ìsádà òní mọ́ kòkó lẹ̀ mọ́ yín o àmọ́ sọ̀rọ̀ ẹnu yìí ó máa ṣe bẹbẹ fún yín wọn ò ní sọ fún nígàgẹ̀ kọ́kọ́ gbẹ́bọ̀ fún ẹ̀mí ṣẹ́yìn lẹ lórí rẹ lọ́wọ́ ẹ̀yin lẹ làlùbáríkà lọ́wọ́ ṣé tó ọmọ bá kéwú sóhun làlùbáríkà ṣé ní bá ṣe Islam nìkan lọ́ làlùbáríkà àwọn ọmọ tèmi òkè wọn dẹ̀ làlùbáríkà ògo láàrin ògo ni wọn tí ògo wọn dẹ̀ bá bújọ títí kalẹ̀ arógojòkolo òní nípa láyé àwọn ọmọ ti tèmi bọ̀ ìwọ tó bá sọ pé o bá fẹ́ dojú ìjà kọ Fákànṣọ́lá ṣáàrí pé ò mú mi omi ò ní nǹkan ṣe nínú ayé ẹ omi lèmi o Ọ̀ṣun ni mí Ọ̀ṣun ṣàǹgẹ̀ṣẹ̀ olóyè àyàn awẹ́dẹ́ kó tó wẹ̀ mọ́ kò ní dáa fún yín gbangba ti dẹkùn kedere ti bẹ́ẹ̀ wò àná kan náà násẹ̀sì láti sọ̀rọ̀ bó ṣe yẹ ká sọ̀rọ̀ bọ̀ lẹ́ni à lè sọ̀rọ̀ ojú wa ti là everything ti clear tiwa ẹ má fi religion bá tiwa jẹ́ lẹ́ Yorùbá you are welcome my brother ẹ má fi religion bá tiwa jẹ́ tẹ́lẹ̀rí tó kéwú gbogbo bẹ́ẹ̀ ṣẹ̀ṣẹ̀ wò nímọ̀ fáwọn ọmọ lọ́dọọdún èwo ló ṣiṣẹ́ lọ́dọ̀ local government rí èwo ló ṣiṣẹ́ ní company kan tó gbé certificate lárúbáwá lọ àfi káwọn ọmọ yẹn padà máa lọ kẹ́ ẹ máa lọ wà láǹgbà kiri lẹ́gbẹ̀ẹ́lé tàbí ká ẹ lọ fi wọ́n sí mọ́ṣáláṣí kankan dọ̀yà lọ́ni lọ́wọ́ gbà ń bẹ̀ gbogbo ohun tí wọn ò rí wọn bẹ̀rẹ̀ sí ní ríran fáwọn èèyàn ìyẹn lọ fẹ́ ká máa ṣe lọ ìjọba Nàìjíríà bàbá Tinubu ọmọ lọ́dọ̀ jẹ́
bàbá ẹ̀ ní kú ẹ̀ ṣàṣeyè second term yín ìrọ̀lú ló máa bọ́ sí ẹ bá wa ti mọ́ṣáláṣí pa ẹtì mọ́ọ̀ṣì ẹtì ṣọ́ọ̀ṣì ẹtì gbogbo ilé kéwú pa ẹ jẹ́ ká wà neutral ẹni bá fẹ́ máa kéwú kó máa tọ̀ fúnra rẹ̀ nínú ilé kí kálukú wá ṣẹ́ lọ ẹ̀rọ ṣiṣẹ́ àná àfọ́ṣì ẹ̀yin lè máa retí ẹni tó rí ẹ̀bùrú kó máa wá báyìí ìgbà tá a tiẹ̀ sí náà tó ti jáde tó ti lanu gbàgà bí ìtàkùtì ọlọ́ṣọ̀ pé ẹ máa lọ sàṣà àwọn ọmọ mínísítà bàbá Tinubu wọ́n ní kó máa sàṣà àwọn ọmọ yín wọ́n ní kó máa sàṣà ọmọ president ẹ sàṣà ọmọ gómìnà ẹ sàṣà ọmọ rep ẹ sàṣà ọmọ honorable ẹ sàṣì gbogbo wọn tí nǹkan bá ti ṣe wọn ọ̀dẹ̀ yẹn àfà wọ́n máa gbé wọn wá ẹ lè máa bíìdì wọn ṣé ẹ ti ní ohun tí wọ́n kírètì sílẹ̀ Yorùbá ẹ̀yin olóṣì burúkú yìí ìjíje ayé ti tèmi ti mọ̀ pé iṣẹ́ lóògùn ṣe torí ohun tí ìyá àti ìyá wa tí ìyá àti bàbá tí a tó fi kọ́ wa ní pé káwà hard working 5,000 ọmọ fi bẹ̀rẹ̀ bísínẹ̀sì mi lánàá ó dẹ̀ dúró ti gbá mọ́ mi lọ́wọ́ ó dẹ̀ sì ń lọ wájú ẹ̀yin olóṣì burúkú ẹ̀ níṣẹ́ alẹ́ ẹ̀ ní tààrọ̀ tó bá sọ pé bìkan yá ẹ̀ wá kó sí agbájá ẹ̀ kó sí agbájá ẹ̀ mọ bá ṣe bá wò yìí sẹ́ ẹ̀ mọ́ nígbà ìjọ wèrè lẹ́jọ́ tó bá ti pè ní lókèṣàn kan bá dá ẹjú bàbá yìí tó bá sọ pé bàbá wa jà là wá sálà wá mọ́ríà ó máa ń wò yí pé wèrè dé ni. ìbá náà fà kan lórí díẹ̀ mú mi máa fi ògùn ṣépè fún ni. àbẹ́ni kan wá lọ sẹ́ni pé ẹ̀gbàgbẹ́ ni ẹmọ tẹ̀ ti ṣépè fẹ́ni kan ní last week ìyàwó akó òǹgbẹ ọmọ náà ilẹ̀ máa rọ́rùn òǹgbẹ mi mi ìnígbẹ̀gbẹ́ lórí ọmọ lórí ọkọ lórí ayé mi lórí dúkìá mi tó ní àti tí ò ní. ẹ̀yin olórí burúkú ẹ̀dá yìí ẹ̀yin karabàdí ẹ̀dá ẹ̀yin tó yẹ pé ẹ̀ gbúdọ̀ fúnra yín ẹ̀ gbúdọ̀ fún ìjọba ẹ̀ ṣọ́ọ̀tì fàyè ara yín ni. oníṣẹ́ ṣiṣẹ́ kálukú ń sáré iṣẹ́ àwọn aláàfáà tó jáde tó sọ pé òun lọ wéèsì 9 years kóun tó ẹ̀ṣẹ̀ wá lọ kọ́ṣẹ́ bricklayer kóun wá lọ ṣe gbá kóun wá lọ ṣàwo 9 years tó sọ pé wéèsì yẹn kí ni ohun tó fi dà ṣé bá padà discover pé ìṣẹ̀lẹ̀ ń lọ górí èèyàn ẹ fún mi ní àǹkì mi bẹ́ẹ̀ ok mo ti rí a padà discover pé ẹ̀ ń lọ gé orí èèyàn àbí kí lẹ lọ kọ́ ìgbà tí irú Abrahamu yẹn ọmọ 20-something years tó ń sáré ọ̀nà òjò ẹ̀yin olórí burúkú yìí ṣé bí bàbá yìí mú fún tí ìwò agbẹnusọ yín ó ń sọ pé àwọn ọ̀ràn títí wa ló ń pààyàn ó yá o àwọn alálẹ̀ ti dìde àṣírí yìí máa tú ó máa tú kọjá bẹ́ẹ̀ ṣe ròyìn àṣírí yìí máa tú kọjá bẹ́ẹ̀ ẹ̀yin olórí burúkú ẹ̀dá yìí mo bọ́ baládọ̀ láyé Yorùbá nation wọ́n ní Islam ò fàyè gbà bíi pé bàbá lákùn tèmi wá inú ìrùn Islam ìgbà tó yá wọ́n ní ìrùn làwọ́ kí wáyé táyé obìnrin bá rómira ó ṣàlùwàlá ni tó bá forí kanlẹ̀ lọ́mọ máa wáyé ìbẹ́kùn lèmi fi ń bímọ ṣe ikùn náà á tún fi ṣàlùwàlà omira àti ìbẹ́kùn wà ní omi àlùwàlà ẹ wá ń dìsífù ayé ara yẹ dìsífù ọ̀la àwọn ọmọ yín gbogbo stupidity ọ̀rọ̀ òṣì olórí burúkú tẹ́ ẹ máa ń sọ lẹ́nu ẹ ànábì dípẹ́ kiri o ànábì sọ wá ẹ kàn ń fi ànábì kọ́ bọ́dì ni gbogbo nǹkan ànábì ò ṣe lẹ sọ pé ẹ ṣe ẹ sọ fún wa pé bàtà ànábì tó fẹ́ dòjíṣẹ́ àti kékeré ni òun àtàwọn ọmọdé ń ṣiṣẹ́ ń ta wọ́n ṣeré ń ta gbangba bí warapa ṣe gbá ànábì yẹn ànábì bá ṣubú gba warapa gbé gbogbo wọn wá lọ pé àwọn èèyàn ó jà pìtìpìtì nílẹ̀ bọ̀gbà táwọn èèyàn yóò tètè dé àwọn ọmọ yẹn padà lọ́bẹ̀ wọ́n wá rí pé àwọn kan kó gíga wọ́n kó sọ wọ́n kó àáké wọ́n kó ọbẹ̀ wọ́n la gbá ìyà ànábì wọ́n la igbá ìyà ànábì ọ̀nà ṣe operation wọ́n ṣe operation wọ́n kó òfò wọ́n kàdánù wọ́n kàgbàpọ̀ gbogbo operation tó wá ṣe yẹn náà wá dà sára ẹni tó kù tẹ̀tẹ̀lé nítorí ṣé àrígbà yẹn gbà tí mo kọ́kọ́ gbọ́ àdìtì ẹ̀mìnà operation báyìí ó ń ṣeré lọ́wọ́ àtìgbà yẹn ló yẹ kó ti dòjíṣẹ́ so òṣà operation yẹn wọ́n ṣe títí lọ di 40 àbí 40 something lórí ìjíṣẹ́ ni ṣé aráyé káwé àti lè dorí rò àti lè dánú rò èmi ò takò ànábì o sálàlá àdàsálà òjíṣẹ́ ni fún ìran lárúbáwá Jésù Kristi èmi ò takò òjíṣẹ́ ẹ lọ wo Israel bàbá mi kan wà ní Israel àti ìyá mi kan àwọn fọ́ọ̀sì mi ti ẹ̀pọ́n bẹ̀ dáadáa ẹ lọ wò gbáyé gbádùn tí wọ́n ń jẹ́ bẹ̀ àtijọ́ tí wọ́n ti ń jagun bẹ̀ wọ́n náà dictate ní 2023 àbí 2024 ni wọ́n dictate ibi tí àwọn tó ń bá wọn jagun yẹn ihò wọ́n gbẹ́ ihò títí wá já ìlú wọn ibẹ̀ nọ́mbà gbó kan ogun wọlé ìlú wo lẹ lọ sí ọ̀rọ̀ yìí lọ́rùn ẹ̀yin akọ́tilétà ẹ̀yin karambà ní ẹ̀dẹ̀ yìí ìka ẹ wá sásá bẹ́ẹ̀sì ẹ wá ń ba tọmọ ọkọ Yorùbá jẹ́ ìwọ tó bá jọ ọmọ ọkọ Yorùbá tó bá ti ń fi Islam proud orí ẹ ti dàrú nítorí pé lárúbáwá tó ní ẹ̀sìn kan kò fi Islam proud mọ́ technology náà fi ń proud iṣẹ́ ọwọ́ wọn náà fi ń proud iṣẹ́ ọwọ́ wọn náà fi ń proud ṣọ́bìnrin lárúbáwá ń dààmú ni ẹ má wọn obìnrin wọn ẹ̀kọ́ wọn sábẹ́ ẹ̀hà súnà ànábì Muhammad àwọn nìyálé ànábì àwọn nìyálé àdìjọ àdìtọ́ bá ṣe wá sí láì kí ló fẹ́ fi kún wàá gbọ́ wàá kàn máa ṣàlàyé akbar asàwàjálẹ̀ láyàtàyà àṣàwàṣà wàá máa fèdè kọ́ni nítorí key points fún àwọn máa mú sí ẹ lára ẹ̀yin obìnrin ẹ gbà fọ́kọ yín ẹ jẹ́ kó fẹ́ yàwó kejì lẹ́yìn
ẹ̀yin ọkùnrin ẹ má di dòdò òrò ẹ má jẹ́ kán ba yé yín jẹ́ obìnrin tó bá sọ̀rọ̀ tí ò bá gbọ́ fẹ́ ìyàwó kejì ni tí ò bá gbọ́ fẹ́ ìyàwó kejì ni ẹ wá wò sápá yín kamọ́ǹsì gbogbo àwọn ọmọ yín yẹn máa padà di terrorist àmọ́ ṣáà wá máa padà kó wọn sí ṣàgó ni gbogbo àwọn ọmọ tẹ́ ẹ bí ń gbà yẹn àná àwọn adarí máa ń fún ọkọ inú ìjọ máa fún wọn níyàwó ni wọ́n máa fún wọn níyàwó kejì pé gbà á fún ẹ àwọn ìyàwó sàrà àwọn ọmọ tó yẹ kó tó bá délé náà wọ́n á padà dá lérú ni wọ́n á padà dé lérú wọn abẹ́bí jẹ́ wọ́n á dọ̀nà rù ẹ̀jẹ̀ kan má bọ̀ wá bẹ́ẹ̀ bá pẹ́ wọ̀ ẹ̀ ní pẹ́lẹ́ lọ́dọ̀ Fákànṣọ́lá gbangba ti dẹkùn kedere ti bẹ́ẹ̀ wò ìgbà mo ṣíjú ni gbogbo wọn pè ní different type of call ṣé ẹ̀sẹ̀ Islam mọ́ ni ṣé ẹ̀ṣẹ̀ gbámọ́ ní ẹ̀ṣàwọ̀ mọ́ ni but mo ní nǹkan bá mi sọ̀rọ̀ ní gbogbo báyìí ó rò pé ṣe rè ẹ fún mi ní definition of Islam ẹ jẹ́ kó ní gbọ́kọ̀ pọ̀lọ́ yín ṣiṣẹ́ kílà ká yín ṣiṣẹ́ o Ọ̀ṣun lèmi ọ ẹlẹ́bọ ni mí pọ́nbélé ẹ bá mi ṣí à program yìí kó lọ fún àkòní dá fún yín ẹ̀ ní kúre kò ní ra gbá fún yín kò ní ra àgbo fún yín tó bá ra aṣọ fún yín kò ní fìtì yín kẹ́mi máa fi òṣàlẹ̀ onílẹ̀ kí n máa fi proud ẹlẹ́bọ ni mí ẹ̀yin àfọ ẹ̀ blackmail mi ẹ̀ dà mí láàmú orúkọ tí mi jẹ́ ẹ̀ dẹ̀ yọ Islam kó lọ́kàn mi oore lẹ́ṣẹ̀ fún mi bẹ́ẹ̀ ṣe fàájọ fòrò kó lọ́kàn mi ìṣẹ̀ṣẹ̀ wọlé ni ìgbàlá wọlé ni Ọ̀rúnmìlà ń yọ sí mi lójú oorun Ọ̀ṣun yọ sí mi lójú oorun ojú oorun ni mo ti ń gba gbogbo nǹkan tí mò ń gbà wá sílẹ̀ ayé mò ń gbà á tẹ́lẹ̀ tí ń bá jí mo máa ń ṣàwùsù bí láì ní oore lẹ́padà ṣe fún mi padà gbé mi débẹ̀ á dà fún ọgbẹ̀yìn tẹ̀ blackmail láti 2020 ẹ̀yìn àbá oore ló padà já sí Fákànṣọ́lá o òòṣà ló jókòó yìí o oore ló padà já sí fún mi mo wá dìde pé mo fẹ́ràn ìlú mi ẹ wá sọ mi pé lọ bó aṣọ ẹ̀há yẹn dànù lọ sọ aṣọ ẹ̀há yẹn nù òun dúró tí dójú tẹ̀ ha òun dójú ti pa ìyàláyẹ ẹ̀há wà nìbàdàn àwọn ìyàwó yín wọ́n fi ń gbàrú yá àwọn ìyàwó yín wọ́n fi ń ṣe bá bí àlá ni tí wọ́n bá kọjá bí ẹsẹ̀ aṣọ ẹlòmíì àpọ́n ni aṣọ eégún bàbá wo òpọ́n mọ́ jẹ́bẹ́ ẹgbògbó lọ́wọ́ wọn ni ẹ wá gbé pàǹdà lé wọn lọ́wọ́ ẹ terrorize ayé wọn ẹdáwọn ìyàwó ànábì inú ilé náà máa ń wà táwọn ànábì bá lọ sójú ogun àwọn ìyàwó wọn máa fọ pátá ànábì wọn máa fọ bọ́ksà ànábì wọn máa fárí fáwọn ọmọ àwọn tẹ̀ ní ọ̀wá rí bọ́ksà fọ̀ wọn ò rí pátá fọ̀ ẹ̀kàn bá yé wọn jáfọ̀ nọ́ọ̀tì ìgbà tí mo fi ẹ̀ka sílẹ̀ mo rò pé máa jáde lẹ́yọ kọ̀ọ̀kan ni wàláhì ẹ máa já ní agbọ́n ẹ máa tọ ọwọ́ bọ ní agbọ́n tí nǹkan máa padà ṣe gbogbo yín ni mi ìwà nídìílé àfà bàbá mi ò ń ṣe àfà ó kàn lè jẹ́ ìsìláàmù kìdẹ̀ ń ṣe ìsìláàmù olórí burúkú tẹ́yìn ṣe ìsìláàmù tó gbà fúnra ẹni ìsìláàmù ọmọ aládé ni bàbá tèmi ṣe tí ó fi kú àtìyá mi nítorí wọn ò tàpá sí ìdílé wọn gbogbo nǹkan ṣe bẹ̀ wọn ò tàpá sí kò ní dáa fún yín pátá òjò apá bàtà apá jẹun etí ẹ̀ ẹ wá balẹ̀ jẹ́ ẹbọ náà jẹ́ dá gbogbo ẹrù bẹ́ẹ̀ bá ti ṣẹlẹ̀ yìí ẹbọ ni kàn rì mọ́ lókè kàn rì mọ́lẹ̀ ẹbọ ni wọ́n mọ̀ gbàgbára ọmọ Yorùbá ni wọ́n mọ̀ gbàgbára lára gbogbo wa ni wọ́n mọ̀ gbàgbára àwọn àní àná kan òkà kan wà òkà kú san yín ni kò sí tó bá fi sọ́wọ́ kò sírú aburú tó bá bọ̀ ọmọ máa dìfẹ́ǹdì ẹni wọ́n wá lọ ṣe wáàsí fún wọn pé ṣó òkà ló dá ẹni àbí àlá òkà yẹn dànù kó gbà fàlà ibi wọn bá sòkà sí ẹni ni wọn sòkà dànù á lọ mú kò ní dáa fún yín àdàbí tẹ́ ẹ̀ bá ní tí àwọn bàbá yín ò bá ti fún yín láì jẹsára lánàá lókù àdàbí tẹ́ ẹ̀ bá mọ tó ń jẹ́ ṣẹ̀ṣẹ̀ lókù ẹ̀yin orí má ní ẹdí ẹsẹ̀ lòṣì wà yìí tí ò bá jẹ́ bẹ́ẹ̀ kí làfáà ń wá lọ sílé ilé ìwé ọmọ kí ni kòkò ju apẹ́ àáfàá mi jẹ́ òkú ó dúró kù ju bàbá aláwo lọ àáfàá mi ìmọ̀ ewé megbò ju oníṣẹ̀ṣẹ̀ lọ níbo ló ti rí ṣọ́ọ̀kẹ́ nínú kéwu ni bomb bastard gbogbo yín. iye tí France ń fún wọn ò ní wọ́n fúnra wọn lọ́dún yìí ó ń kọ́ ilé ìgbàlódé fún gbogbo àwọn èèyàn ó ń ṣe bọ́ọ̀sì ní ọ̀fẹ́ ní Burkina Faso yẹn ó sì nǹkan ó promote agriculture ní ìlú wọn but all the time ẹ̀sìn là ń promote ní Nàìjíríà. ẹ̀sìn ni ó ìyá mi ẹwà tíjọ́ táwọn kidnappers wọn ti ń jiyàn pé tó ti ń jí gbogbo ẹ̀ àwọn àfọwọ́bọ̀ ọ̀tà kan tiẹ̀ fi àkànṣe awareness lórí ẹ̀bẹ̀ Islam náà dojú kí ní ìkọ̀kẹ́ tiẹ̀ bọ́ta ẹ̀yin olóṣèlú tẹ́ fẹ́ jẹlẹ̀ wọn wọ́n máa padà jí gbogbo yín gbé wọ́n padà kó gbogbo yín sí gbàgà wọ́n á jí yín gbé wọ́n á tọmọ yín gbé gbogbo yín náà máa jí gbé ẹ̀yin olórí burúkú yìí àná ńgbà tí ṣẹ̀ṣẹ̀ ń jẹ́ ṣẹ̀ṣẹ̀ irú ẹ̀ṣẹ̀lẹ̀ ńlẹ̀ Yorùbá ṣẹ́rù ẹ̀ṣẹ̀lẹ̀ ìwọ ọmọ ọkọ Yorùbá ìwọ má dira wọ́n lórí láhàólà wàláì ìbọn náà máa fi tún fún ẹ dídánù ẹ̀ mọ̀ pàgbára láhàólà kòkòrò AK-47 má dìfẹ́ǹdì ara ẹ má túra ẹ ṣe má dira ọba Solomoni má dira ikú pa ẹ ṣé ọ̀rọ̀ àwọn tó ń sọ fún ẹ pé láhàólà yẹn àwa bàbá tiwa ti mọ̀ láhàólà yẹn bàbá tiwa ti mọ̀ tẹ́lẹ̀ nítorí wọ́n mọ̀ pé kò sí agbára kan kò sí ètè kan kò sí kankan tó borí Olódùmarè àmọ́ ṣá gbogbo ewé àkekò tó sọ pé fún àǹfààní ara wa ni wọ́n dẹ̀ fi ọkàn kejì ó dẹ̀ fún wọn láǹsà gidi ló ń fún wọn ẹ wàá rà wọn ti wá lẹ́nu mo kí ẹ̀yin oníṣẹ̀ṣẹ̀ yìí bàbá mi ọbẹ̀ ẹ̀là bàbá mi gidi
bàbá mi akọjú ayé ẹbẹ̀rù àgbà mo kí yín bàbá Fákànyìnsọ́lá mo kí gbogbo yín ẹ jẹ́ n play voice note. ìfowópamọ́ ìlànà ìgbà tí ó gbàgbà wọn báyìí gbogbo ojú ẹ̀yàn ọmọkùnrin bá mọ̀ lè wá sí ẹ̀dọ̀ ọ́fíìsì rẹ̀ mo kí ìpínyẹ́ kojú mẹ́rin gbogbo ọmọ aládé ni ọmọ èṣù gbogbo ọmọ ọkọ Yorùbá ni ọmọ èṣù tí wọ́n ti ń jẹ máa lọ́sẹ̀lẹ̀ ni wọ́n pe èṣù ní síta àdúgbò lọ́wọ́ olóògbé pé olóògbé bá wa tan ìmọ̀lẹ́sì gbogbo èyí tí ẹ bá ń bínú ẹ má bínú mo forí àti bàbá bẹ́ẹ̀ ni kábọ̀lọ̀ yẹn tẹ́ máa bínú Yorùbá dìde ẹjọ́ ẹ má bínú ẹjọ́ ẹ kárí olóògbé ọ̀dà wàlẹ̀ ẹ má bínú ẹ fọwọ́ wọnú àti gbọ́n lọ́fà gbogbo àwọn ọ̀rọ̀ tẹ́lẹ̀ tí ń jáde Yorùbá dìde àti gbọ́n àti rí pé wọ́n wá fi bẹ́ẹ̀rì pàlú ọ̀bẹ̀ jẹ ni wọ́n yàn bàbá ńlá bàbá wa jẹ ọmọ èṣù ni gbogbo tó bá jọmọ ọkọ Yorùbá àbí tí ì bá sọmọ ọkọ Yorùbá nìkan lè fún ìṣọmọ èṣù níwẹ̀ àwọn látilẹ̀ Saudi Arabia àdìwọ́ látilẹ̀ Egypt tó ó kún jẹ́ káàkiri bàbá òbí ọmọ kalẹ̀ pé àwọn àjèjì aláwọ̀ fún wa bí kò wá máa dúró ibi tí bàbá ọmọ ibi tí bàbá mi ṣe òyìnbó lọ́wọ́ kọ̀wé lọ́wọ́ ní bàbá mi bàbá nàbí Ádámù kan ni bàbá mi wá látilẹ̀ Egypt báwo ni òyìnbó ti wá dúró ilé bàbá mi fún nígbà tí sọmọ àdì ọmọ ìyìnbó lè dúró ilé bàbá mi fún ilé Egypt ti wá ìran ìbáṣẹ wá látilẹ̀ Egypt lẹ́yìn bàbá látilẹ̀ lọ́wọ́ bàbá wa kọ́ sóyìn òyìnbó lọ́wọ́ wá sọ bí tí bàbá mi ti wá sọ̀rọ̀ pé ọmọ àdìmọ́ dúró ilé bàbá mi fún báyìí so òyìnbó lè sọ fún tó ti ní ẹ̀ bá ọwọ́ àná yẹn òyìnbó lè sọ fún mi pé bàbá mi ilẹ̀ Egypt ni bàbá mi ti wá o báwo ni bó ti máa tún ilé bàbá mi fún mi òyìnbó ara rẹ̀ lọ́ba wá kọ ìwé àbára rẹ̀ iṣẹ́ ìkọ̀ wù ọwọ́ kọ wá ní ànábì Ádámù ni bàbá mi wá láti ilẹ̀ Egypt bóòlù òyìnbó ló ju ilé bàbá mi fún mi náà lẹ́yìn sọ máa ẹ dákun sọ́sàn ìdílé sá pé mo wá nílẹ̀ Egypt ni yàrá bá wà nílẹ̀ Yorùbá wa àwọn ìwé ìtàn níta náà kọ wà ní ìwé Kùránì wà ní ìwé Bíbélì kí ló dé tánà kọ àwọn ìwé Bíbélì àwọn òyìnbó ọlọ tánà bàbá mi lọ́kọ Bíbélì àti Yorùbá àti Kùránì bàbá fún gan tó wọ́n tẹ̀sẹ̀ máa gbà fún kọ bàbá mi kọ́kọ́ àwọn ẹni wá sọ bá nàbí Ádámù bàbá mi àwọn òyìnbó bọ́ọ̀lù ìwé sọ máa tún bàbá mi fún mi nígbà tí fún mi sọ máa lè ogun jẹ káàtó wọn wá nìkan wá nílẹ̀ Egypt ní àti ẹni ọ̀rọ̀ mi láti wá ilẹ̀ Egypt ní Yorùbá wọn ni kó fún mi lẹ́dẹ̀ẹ́sì ní bàbá mi nílẹ̀ Egypt àtàwọn fámìlì àgbolo àtàwọn ẹbí bàbá mi kí n lè lọ bá wọn tí bá jẹ nílẹ̀ Egypt tó ọ̀wá ní júwe ṣé àwọn àti fámìlì ṣé gbogbo àdẹ́sì ilẹ̀ Egypt ṣé ó ti wá tẹ fámìlì àti wá ní Egypt fámìlì àwọn àti ilẹ̀ Yorùbá ní Egypt kò wá sí bẹ̀rẹ̀ àbáwọn ẹbí wọn ti kú tán ni ẹbí ọgbà àtàwọn ọlọ́tí kú tán nílẹ̀ Egypt ọgbà wà láti ilẹ̀ Egypt ọwọ́ láti ilẹ̀ kìnìkan yàrá báwa lójú Yorùbá yàrá lójú kìnìkan òyìnbó wá dórí ìtàn wa kodò ká má bàa sí mọ́ bí a ti wá mọ́ ọ̀dà òjì ọmọ Yorùbá ilé ìtẹ̀ lórí Yorùbá o ibi tá a ti sẹ̀wá yòókù ọmọ sọ̀lọ̀ àwọn kan wá dé láti ilẹ̀ àwọn kan wá tẹ̀wọ̀n sórí tẹ̀lé àníyàn pọ̀jù tèmídé ìtàn pẹ̀lú ilẹ̀ Yorùbá ni pé wọ́n yóò lẹ̀ Yorùbá ilé ìtàn ni àbábá bàbá mi ti sàn káàkiri àgbáńlá yìí òun fáwọn bẹ̀rẹ̀ àwọn láti tẹ̀ ń kọ́ mo ní wá gbádé fẹ̀ ìjọba ọkàn mi lọ́rùn yún ọkàn mi ìbò ní àwọn ìpínlẹ̀ wọ́n tó wá nílé Ifẹ̀ wọ́n wá níbi kan wọ́n wá níbi kan sórí tẹ̀lá ní ojú náà kan ibi àti sẹ̀wá ilé Ifẹ̀ lọ́mọ ìbá ti sẹ̀wá mo bó ṣe jẹ́ òdodo bẹ̀lẹ́ bọ̀n ojú àwọn èso kí o tó ní ti gbogbo wa láti lásìkò ẹ jẹ́ má bínú pé àgbàwẹ̀ ẹ má bínú ẹgbẹ́ dàpọ̀ mo fi olùmọ̀ àgbàwẹ̀ ẹ má bínú pé àgbàwẹ̀ àgbàdo tí mo sẹ́ gbọ́ òwò adájú pa wa ní yàyí ìyẹn tó lásán àgbàdo máa jàmìlà wẹ́lẹ́wẹ́lẹ́ ọ̀nà ọ̀gá ẹ má bínú pé àgbàwẹ̀ ẹ má bínú sẹ́ gbọ́. Ìfákànyìnsọ́lá Aláṣàbí o ọmọ èṣù ni mí ọmọ èṣù ọ̀làlú o ọmọ èṣù Aláṣàbí o kò rújú rárá ọmọ Ọ̀rúnmìlà ni mí ọmọ Odùduwà ni mí ọmọ Ọ̀ṣun ṣẹlá Aláṣàbí o ọmọ Ọ̀ṣun ṣẹǹgẹṣẹ olóòláyùn awẹdẹ kó tó wẹ mọ yéyé o omi ọ̀tá ẹ̀rí àgbá ẹni tí ó bá rú lójú tó bá wò pé kí ni Fákànyìnsọ́lá ń ṣe mo ní kó gbégẹ̀ sí tẹ̀bẹ́ pé wá o ẹ ò ní pẹ́ lọ rárá nítorí pé ifá ń bẹ lára mi igi ifá ń bá mi gbé Ọ̀ṣun bá mi gbé o ẹ̀wọ̀wọ́ Fákànyìnsọ́lá tẹ́ bá rí gbogbo ayé mi ẹ mọ̀ pọ́nmọ́ rúmọlẹ̀ ní mi àtijọ́ tí mo ti sọ mi tiẹ̀ mi o tí mo ti sọ wípé ìṣẹ̀ṣe làgbà o ayé mi nítumọ̀ sí mi ògo tún ń gorí ògo fún Fákànyìnsọ́lá ayọ̀ tún ń gorí ayọ̀ fọ̀ṣun nìkẹ́ ìyá gbogbo wọn Ọ̀ṣun ni mí o kò rújú rárá ọmọ èṣù ọ̀làlú ni mí kò rújú rárá ọmọ ọ̀ṣẹ̀ṣẹ̀ ni mí kò rújú rárá o ọmọ Ọbàtálá ni mí o kò rújú rárá ọmọ Ògún ni mí kò rújú rárá ọmọ Ọbalúayé ni mí o kò rújú rárá Àṣàbí òní kánjú kú Ìfákànyìnsọ́lá onírìnrìn àjò alọ́ọ̀dẹ o máa dàgbà máa darúgbó àrọmọdọ́mọ mi ò ní ṣẹ̀rú mọ́ láyé èmi ti já orí mi ti pẹ́ làákàyè mi ti ṣiṣẹ́ ọpọlọ mi ti fọ́ for your information bóyá mi àti ẹ ti jọ ṣe jọrí nígbà torí mi ò tí ì pẹ́pọ́pọ́lọ mi ò tí ì sex bóyá ti jọ ṣe jọrí tàbájọ wà láwọn lẹ́bù kan lánàá èmi ò ń ṣẹgbẹ́ yín mọ́ o èmi ò ń ṣẹgbẹ́ yín káwọ́ sórí DM mi máa wá sọ ẹ̀yìn ànábì ní ìfẹ́ máa gbọ́ létí mi ṣé ẹ rí ànábì òjíṣẹ́ ni nílẹ̀ Lárúbáwá àná ọpọlọ ẹ̀yìn tèmi ò ṣiṣẹ́ àwọn ilẹ̀ Haúsá wọn ti ṣe kàábà tí wọ́n yípo ẹ̀jẹ̀ náà ṣe ti náà sílẹ̀ Yorùbá ẹ̀yẹ kó wọlé lọ́ta ẹ̀yẹ kó wọ ẹ̀jẹ̀ joyè akọ́tìlẹ́tà àrùngún àǹfààní wà láti pè wọlé 08102893269 ẹ pè lórí WhatsApp ẹ sọ̀rọ̀ sí bí ìṣẹ́jú mélòó kan ẹ jẹ́ ká bọ̀ sọ̀rọ̀ jó nítorí ọ̀rọ̀ ọmọ Yorùbá ẹgbẹ́ ẹ jẹ́ kó rí pé kọ́pọ̀lọ́ yín ṣiṣẹ́ ẹ má fọ́ sàbá ti yín jẹ́ bàtàrà yín jẹ́ mo fi Olódùmarè mo fi búra mo fi Ifá mo fi búra mo fi Ọ̀ṣun ṣẹ̀gẹ̀ṣẹ̀ mo fi búra mo fi gbogbo ancestors wa mo fi búra wàláyà àwẹ̀ ló sọ mí di pé ọ̀ṣà patient àwẹ̀ ni mi ìdẹ̀ tètè dìtẹ́tì pé mo ní ọ̀sà mi ìdẹ̀ tètè dìtẹ́tì mo tún gbà àwẹ̀ ọ̀tìgbà tẹ́mi mi fẹ́ bọ́ náà wá lọ yasira náà ni pé gbogbo onú ti bó tán láì ṣe pé mo náwó nú kú ànábì láì ṣe pé mo gbà láyé ńgbà tánàbì jagun ẹ̀jẹ̀ jẹ́ tó bá wọn ọ̀ràn ẹ̀jà láì ṣe pé bàbá ńlá kú mi nínú ẹ̀ láì ṣe pé wọ́n wí ìlú ogún ànábì fún mi láì ṣe pé wọ́n kọ orúkọ bàbá ńlá kú mi sínú Kùránì ẹ wòyà tí wọ́n fi jẹ mí lànà tún láàlẹ́ gbogbo yín ẹni kan dáwọ́ padà sọ́hun náà
ọmọ Ifá mi o Ọ̀ṣun Ṣàngẹ̀ṣẹ̀ ni mí èmi ò sọmọ ẹrú ìdẹ sọmọ àgùntàn ọmọ aládé ni mí ìwọ tó o bá fẹ́ mi tó o bá sọ pé torí pé mo sọ pé ọmọ fọ́ ọmọ èṣù ni mí tó o bá sọ pé o ò fẹ́ má fẹ́ mi don't like me if you hate me I will hate you forever and never. Kí ni purpose of ìgbà tó níwẹ̀ ń bá yín ṣe kí ni purpose of ìgbà tá ń bá yín ṣe àmọ́ ṣé àkàtúntò kàn fi ń dúpẹ́ ni pé Islam ò bẹ bí tèmi jẹ́ Islam ò dá terrorist sáàrin títí wa àgàgà ọmọ ìyá mi adúró gbọ́n ẹnìkan ló ti wà nínú wa tí ò ti ń ṣẹ̀sìn kankan rárá tí mi mọ̀ kó ní tèmi náà máa padà pè ẹ̀gbọ́n mi yẹn mo rò pé owó kan sọnù lọ́wọ́ ẹ̀ lọ́dún yẹn is it not 1996 98 or 99 lọ́rọ̀ tí mo sọ ẹ̀gbọ́n mi wá ń sọ̀rọ̀ pé owó ìsọnù kí nígbà wọn ní oníṣẹ́ mọ̀ pé ẹni tí sàkà bá tọ́ sí tí ò bá yọ sàkà máa yọ rẹ̀ nínú owó ẹ̀gbọ́n mi yẹn ní àbáyé sàkà bẹ́ẹ̀ bàjẹ́ ni àbọ̀ kò fẹ́ pa sàkà ni àbí mọ́tò fẹ́ pa sàkà ni àbọ̀ balùwẹ̀ ayé fẹ́ pa sàkà ni àbọ̀ ẹ̀gbọ́n mi yẹn sọ̀rọ̀ ń gbà ẹ̀bọ̀ mo kàn àfi rẹ́rìn jìrà fáwọn ọmọ ẹ ṣe pápá fúrú lọ bọ orí ẹ ìfàkọyí sọlá aláṣà bí o mo ti bọrí mi káyé mi yóò tún bá kó tún ṣe o mo ti bọrí ojoojúmọ́ ayé o ni mo máa ń bọrí ẹ máa bọrí yín tẹ bá wà ń lo òyìnbó ẹ pè ẹ ṣe fídíò kan bọrí fún yín ẹ sẹ́ẹ̀dì fọ́tò yín wọ́n lè bọrí fún yín láti bẹ̀ ẹ máa bọrí yín ọpọlọ yín lè ọpọlọ yín ṣiṣẹ́ èmi ò ní jù báyìí lẹ́ni bá fẹ́ pẹ̀lú ẹ bá dẹ̀ pé wọlé kí n pa kámẹ́rà no nonsense ojú òní ti wà ṣé a rí program mi lọ́la ẹjọ́ ìmí a máa tú pẹrẹpẹrẹ ọmọ Adéyẹmọ Ìgbòho ṣàwọ́ bàbá àdámi tèmi ní nǹkan ṣoṣo Ìgbòho ní ikú ọmọ Adéyẹmọ onírọ̀rùn o bàbá Akíntóyè ò ní ikú gbogbo world media a ò ní ikú gbogbo agitation Yorùbá gbogbo agbẹnusọ pátápátá ò ní ikú gbogbo warriors a ò ní ikú ìfẹ́ tó yàn ọ̀pọ̀rọ̀ Olódùmarè àfisà àríwá gbogbo ẹ̀yin olórí burúkú tẹ́ ẹ wá tẹ́ ẹ jòyè paramọ́lẹ̀ tẹ́ ẹ wá dàwárú àṣírí yìí ti tú o gbogbo ẹ̀yin ọmọ àlè ẹ̀yin ọmọ Fúlàní tó ń rán wá tẹ́ ẹ wá dàwárú ọ̀la lẹ́ máa gbọ́ bábábárì àkọ́kọ́ náà kí n fún yín ní information kan sórí ìwọ tó bá wà nílànà Yorùbá nation tàbọ́n ti wó ẹ̀kọ́ tàbọ́n ti divide ẹ̀ sórí ihun tí òbí jẹ́ kẹ́mi kúrò lẹ́yìn ọmọ Adéyẹmọ tí mi ìdẹ̀ ní kóòtù ti láéláé tí mo dẹ̀ nígbàgbọ́ náà kókò ọ̀dà ni tó bá tiẹ̀ wá jẹ́ ní tọ́mọ Adéyẹmọ bá rẹ̀ pẹ̀tẹ́ ní ọkọ̀ bá tójú ẹ̀ ṣòro ẹ pé bàbá yín jáde káwọn náà bọ́ta kan tójú mi náà ṣó ẹ̀rí tí wọ́n bá ti ń sọ nǹkan kan mo ra kiyọ̀ ọmọ mi ọ̀dà God bless you ojú òní tiẹ̀ níbo ni mo sọ̀rọ̀ dé ní ara mi létí bó ni mo dé ìwọ tí wọ́n bá ti ń sọ fún yín pé ẹni báyìí ò dáa ó ń kówó jẹ ó ń jalè ẹnu ọgbẹ́ ẹni tó ń sọ̀rọ̀ yẹn dáadáa tàbí kẹ́nìkan bá ti tún wá ń du lídà tẹ́ẹ̀sì bọ̀pẹ́ ní tí mo gbọ́ bá lọ ní kẹ́nìkan bá ti sọ pé tàbó bá ti ń ṣe kọjá iṣẹ́ tí wọ́n rán ẹ lọ́wọ́ dáadáa terrorist ni wọ́n rán wá ní ẹ̀yìn olórí burúkú yìí ẹ máa sàwọn sí olórí burúkú àwa máa fọ́ fún yín ògùn ló máa pa gbogbo yín dànù gbogbo èyí tẹ́ ẹ wá dàwárú lórí àjọ Yorùbá nation kò san fẹ́ sọ kò ń wọ̀ fẹ́ wọ o mo máa tó nǹkan láṣẹ́pẹ̀ fún yín lọ́la ẹ wá kẹ̀yìn ara wa síra wa ẹ wo bẹ́ẹ̀ ni wọ́n ṣe kòtò ẹ wo bí fẹ̀ṣẹ̀ ń trade ẹ wo gbogbo group ẹ dàrú ẹ fọ́ gbogbo ẹ lójú ẹ wá ní káyé tí náà dáa ayé yín ò lè dá kò lè bẹ́tà fún yín gbogbo èyí tẹ́ ẹ dàwárú tẹ́ ẹ wọnú group tẹ́ ẹ wá dàwárú tẹ́ ẹ sọ pé Sunday Igboho ò da eléyìí ò da ẹ̀yìn Koiki ò da kìnnì kan ò da igbá kan ò da àwọ̀ kan ò da ṣé ẹ wá rí gbogbo èyí tẹ́ ẹ wá dàwárú sẹ́kì sanfẹ́ sọ kì í wọ́n fẹ́ wọ̀ kò ní dáa fún yín ọ̀làlẹ́ máa gbọ́ bàbá rẹ̀ pàdé mi ní 3 o'clock ó máa lọ́ọ̀dù gan ṣé àwọn pé mi ò sẹ́ndì àtijọ́ tí wọ́n ti sọ mi kì í bọ́sà àmọ́ ṣé mo sọ fún gbogbo àwọn tí wọ́n fẹ́ máa tẹ̀lé àwọn bàbá yìí dagboru ẹlẹ́sẹ̀ òsì méjì wọ́n ní ẹ lọ ṣe findings bí iṣẹ́ wà yìí mi nǹkan sẹ́yìn kàkà torí ẹni mi ìṣẹ́ náà rẹ o wọ́n mọ̀ pòmí ni mo máa ń ṣe ẹkú ilé ẹ̀ka àsàn ẹ̀ka àrò ti tóbi torí mi ìdíjẹ́ kéèyàn kẹ́ẹ̀tì mi láyé wọ́n ní ẹ lọ ṣe findings yìí lára gbọ́ àwọn olórí burúkú tí wọ́n wá ń rojọ́ olóyè fún yín ó ṣe dísì ó ṣe dáàtì ẹ lọ wò wọ́n dáadáa tẹ́ ẹ bá rẹ̀ rí pé mò ń ṣe DNA wa tí wọ́n bá jẹ́ DNA tiwa ni wọn ò ní ṣe bẹ́ẹ̀ àṣírí yìí ti tú o àti discover pọ̀ mọ́ àlè ní Fúlàní ló bá bàbá yín ló bá yà yín sùn wọ́n fi bímọ àlè bàbá ń bá rí bọ́ọ̀bù ṣe ẹ̀yẹn mo fẹ́ já bọ́ọ̀lẹ̀ lọ́la kò ní dábẹ́ni tí ò ní dáa fún àtúntò máa wáyé nínú àjọ Yorùbá nation a máa bọ́ lóko ẹrú torí mi ò sọmọ ẹrú mi ìdẹ́ sọmọ àgùntàn ìṣẹ̀ṣẹ̀ lèmi tí òru tú omi ni mí omi làbú ẹnì kan kì í bọ́ mi ṣọ̀tá tó o bá bínú Fákẹ́yìn Sọ́lá omi á gbé ẹ lọ ẹ máa lọ sàgún yín látọ̀la lọ ṣé àmọ́ kọ́ mi fẹ́ jáde báyìí ẹ máa lọ sàgún yín káwá mẹni tí ó bá jura wọn lọ obìnrin mi lóòótọ́ agbẹ̀yìntàn ni mí àmọ́ tó jura wọn lọ agbára jagbára lọ èèyàn jẹ̀yàn lọ ojú tójú lọ ẹ̀yin olórí burúkú orí mànà jẹ́ ẹsẹ̀ lòṣùwà ìnàkú aná ìnà gẹ̀jíà abọ́júra mọ́tò gbé bá di tí arọ́gbọ̀ owó ẹ̀yìn kò ní dáa fún yín
oníyanṣẹ́ ọlọ́bẹ̀ ṣe o àwa tá a jẹ́ apá ìbínú gbogbo ẹ̀yin tá ń support mo kí yín o gbogbo ẹ̀yin fọ́ọ̀sì mi ní diaspora mo kí gbogbo yín ojú òní tì ṣó orí wọn tó wá sí ní àjọ Yorùbá nìṣàn tó wá kówó jẹ tó jalè gbogbo owó yẹn bó o ṣe kodo tó o máa fi wà ìsan ni bó o fi kọ́lé awọ́ pa ẹ́ gbogbo wa lónìí lọ́wọ́ gbà alọ́kọ́ ló ń kígbe ìṣàfáà ni ẹ́ akéwù tọrọ jẹ akéwù bàbá bíàlà akéwù ṣòfò akéwù ṣẹ̀sì ìṣe pásítọ̀ ni ẹ́ gbogbo ẹ̀yin olórí burúkú tẹ́ ẹgbẹ́rún mẹ́ta sórí tẹ́ wá gbá wa tẹ́ ní ògùn rẹ o ògùn lélẹ́yìí tẹ́ ẹ bá ti fẹ́ lẹ́yìn ògùn bọ́ nìyí tẹ́ ẹ bá ti mú yìí ògùn kìíní kan nìyí tẹ́ ẹ bá ti fẹ́ lẹ́yìn eléyìí máa ṣiṣẹ́ pẹ̀lú àṣẹlẹ́dùn àbẹ́ ṣe tan ọmọ alájẹ́ wọ́n máa padà tàn yín àrọ́mọdé wọn yóò aṣẹ́rú láyé ni ìfọkàn ìsọ́lọ̀ ọ̀tàn yẹn kò sẹ́nìkan tí mo mú lọ bí kankan mo dángájíá mi ì kówó Yorùbá nation jẹ́ wọn kó wà kan fún síbi lọ́wọ́ mi ì dìbò kankan mú mo wà neutral mo dẹ̀ dúpẹ́ fọlọ́run a máa ṣàṣeyọrí ẹkùn àgbò tó ń mì kò ní jábọ́ láṣẹ Elédùmarè kò ní dáa fẹ́ni tí ò ní dáa fún ẹ pàdé mi lọ́la ohun aláwòdù kan mo kí gbogbo ojú òní tiwa mo kẹ́yìn bàbá mi nínú world media ojú òní ti gbogbo wa ayọ̀ a máa padà rẹ́rìn ni ẹ̀yin bàbá mi nínú ìfẹ́ lódùn a máa padà rẹ́rìn ni inú tẹ̀síwájú ọmọ Yorùbá wọ́n lọ fún la máa padà ṣe wọ́n lọ fún ni nítorí kò síbi tá a fẹ́ tira wá sí kò sọ́gbọ́n Bíbélì wọ́n kọ sínú títí ẹ̀ pé wọ́n ní kò sí kí nǹkan kọsẹ̀ kó má wáyé àmọ́ ṣé ègbé ni fẹ́ni tó bá tọwọ́ ẹ̀ wá Ìgbòho ṣe o èmi fọ́ fún o ọmọ Adéyẹmọ Ìgbòho ṣe torí ó ṣe bẹbẹ fẹ́ mi ó ṣe bẹbẹ fẹ́ mi ó ṣe bẹbẹ fẹ́ mi tó bá sọ pé kò ṣe bẹbẹ fún ẹ tí wo òró lè jà ló bá ń torí ẹ̀ sọ pé ọmọdé yẹn wọ́n ṣe dí sọ́ṣẹ́ dá tàbí ó ti jáde ayé ẹ̀ wọ́n padà bàjẹ́ ó wá ń gbẹ́ni tó fẹ́ fi kọ́ bọ́dì kì í ṣe pé Ìgbòho sọ fún mi pé ìyá mi náà máa ń pè mí ìyá mi kò fún ẹ lọ́wọ́ báyìí Ìgbòho ṣe rí fún mi àmọ́ ṣá àwọn tí Olódùmarè rán sí mi látara ọmọ Adéyẹmọ kì í ṣe kéré mi ìhun tí Ìgbòho ṣe fún mi jọ̀wọ́ lọ ìhun tó ṣe fún mi jọlá lọ ìhun tó ṣe fún mi jiyì lọ ó dúró tì mí ni nítorí pé kí ni mo dẹ̀ gbọ́dọ̀ dání boró òtọ́ lára ẹ̀ mo dẹ̀ tẹ̀lé òní dáa fún ọgbẹ́ni tẹ́ bá sọ pé ọmọ Adéyẹmọ ò ṣe kankan orí yìí ti bàjẹ́ orí ó ti bàjẹ́ orí má nàjẹ́ ẹsẹ̀ lòṣì wà ní ọlá ní bọ́búṣẹ́ máa bọ́ gbogbo àwọn ọmọ àlè tẹ́ tún lọ tẹ̀lé ṣé ẹ mọ̀ pé pàtí yóò ní tìrìdé lánàá ẹ tẹ̀lé kó pe àwọn tó jọ ọmọ ọkọ àfáàmù ní à egbò kìíní yìí ló ṣe fáńjìsì yìí wọ́n ní rọ òun ló máa káwọn délẹ̀ lérí ilẹ̀ ẹbọ nìyọ ní tìrì pé dé bẹ́ẹ̀ náà làwọn bàbá yín tí wọ́n ń gbé ẹrù kì í bà kiri bí olórí burúkú bí ọ̀sìn wí ènìyàn báyìí iṣẹ́ wọn ti já o àwọn ti ṣe fáńjìsì àti mọ̀ pé olórí burúkú ni wọ́n ọlá ni máa tẹ̀ sí yín lójú ojú òní tiwa Ifá Kányìnsọ́lá lójú lórúkọ tèmi Olúmiláṣẹ́ omilàbú mú ẹnì kan bóbi ṣọ̀tà ìwọ tó bá jẹ́ kán fi ìdíjọ́ ọba yìí ẹ jẹ́ kó má lè pàṣẹ láti ná 1000 kó má lè ra ohun tó dáa sára ẹ kó má lè lo supplement kó dáa sáyé ara ẹ kó má lè pàṣẹ pé ìwọ èèyàn nìwọ náà tó bá ti fi ìdíjọ́ ọba yìí ẹ jẹ́ alala ìwọ tó bá dẹ̀ wá kú wa lọ sílé àfáà kan wọ́n bá gé orí ẹ wọ́n gé gbé ìwọ tó lọ sílé pásítọ̀ kan wọ́n bá pa ẹ wọ́n pa ẹ gbé ṣé ẹ mọ̀ kókò sí ìdàtọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà ṣé ẹ ti mọ̀ lọ má jìra ikú pa ẹ láhàólà ilẹ̀ Lárúbáwá ojú òní ti wà ẹ̀yin ọmọ mariwo mo kí yín o mo kí gbogbo àánú group ojú òní tiwa àánú abáwa gbé o ẹ̀yin bàbá mi ẹ ṣé o ẹ bá mi lọ́ọ̀fẹ́ láìkẹ́ bó kó lọ fà ire o àpàdé ayọ̀ one love ojú òní tiwa ẹ ṣé mo dúpẹ́ ìwọ tó bá fẹ́ bá mi sọ̀rọ̀ lórí DM mi ìfẹ́ máa gbọ́ háì àyùmárì jẹ́ nítorí ò bá ti dàrú tọ́pọ̀ ló bá ti yí mi ìsìnkúrú ẹ o àyùmárì tí mi bá má ṣe kí n wá fẹ́ ni ẹgbẹ́ mi gbọ́ àbájúmọ̀ ẹ jẹ́ kó rí yín pé gbogbo ẹ̀yin tẹ́ẹ̀ tó bá tẹ̀sẹ̀ Ifá Kányìnsọ́lá tá a máa wá sórí DM mi I want to know you better I want to know you kiri má mọ̀ mi I don't want to know anybody I don't mi ìfẹ́ mọ̀ anybody àgbọ̀ tó bá tó ọmọ ọkọ Yorùbá ni mo fẹ́ mọ̀ pé kó wá kó má sọ ṣọ̀rọ̀ orí kúkú máa ṣe dáadáa lọ́dọ̀ ebi ò fẹ́ nǹkan rẹ̀ tiẹ̀ ire o ojú òní tiwa o a ṣe é ṣe fún wa ẹ̀yin bá ti bẹ́ẹ̀ tiẹ̀ fún mi ní nǹkan àwẹ̀ àwọn èèyàn ti bẹ́ẹ̀ kú sórí DM mi ìyá wa ẹ fún wa ní nǹkan lọ́dún tó kọjá ẹ fún wa lọ́dún ìdìbò láwọn fáǹsì mi ti jí mi mo láwọn fáǹsì mi ti jí ni o wọn fún mi ní nǹkan láti fún yín o ojú òní tiwa àánú abáwa gbé Ifá Kányìnsọ́lá aláṣẹ bí o mo ti rèlé ọmọ yẹ wa tọrọ yé aláṣàbí òní kú ní kékeré Ifá Kányìnsọ́lá aláṣàbí òní bọ́ sọ́wọ́ kidnapper ìjọkíjọ tó bá ti fẹ́ ròde tó bá ti jáde nílé òní jáde lékú lọ́wọ́ ìjọkíjọ tó bá ń ròde òní rìnrìn àjò alọ́ọ̀dẹ aláṣàbí ọmọ Odùduwà ní mí aláṣàbí ọmọ Ifá ní mí aláṣàbí ọmọ èṣù ọlọ́ọ̀lá ní mí aláṣàbí ọmọ èṣù ọ̀làlú ní mí kò rújú rárá bàbá mi Olúwagbémiga ẹ káàbọ̀ sórí ètò mo kí gbogbo yín o mo kí gbogbo yín o mo kí gbogbo yín pátápátá ẹ ṣé kú adúró ti mi o a ò ní fi kú yára wa Ìgbòho ṣá o mo fọ́ fún ẹ tán pátápátá mo dúró ti ẹ mo bá ẹ lọ tán pátá ó dàbọ̀ ire o. ẹ káàbọ̀ padà sórí ètò Lady K Ìfẹ́olúwa show the baby of Yorùbá nation ebi gángan lèmi wọ̀dí fẹ́ lómi ṣe bí wọ̀dí fẹ́ lómi ṣe gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ wò mí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ bá mi rajà tẹ́ ẹ̀ patronize mi wọ̀dí fẹ́ lómi ṣe mí gẹ́gẹ́ bí mo ti ṣe sọ àgbo mobile power ó wà available ti diabetes ó wà available èyí tẹ́ bá ti fẹ́ ẹ pè Lady K Ìfẹ́olúwa show
èyí tẹ́ bá ti fẹ́ confam word òun ni mo display látẹ̀kọ́ àwọn confam word bá power lélẹ̀ tó jẹ́ wípé ẹ bá ṣe kíni ẹ bá lala skibo bọ́bọ̀ gé bá báyé lálejò bó bá ṣe truth or dare wà láìtàlá yìí akó kúrò lé ọkọ̀ akó wá sílé yìí nígbà tí ẹ bá gbámú truth or dare ó bá padà yí wọ́mọ lọ́wọ́ a máa wá ayé kiri ní ìṣòwò tẹ máa fi gbó jìgìjìgì tọ́lọ́ bá tún máa bá ayé ṣe kó jẹ́ pọ́kàn tí ẹ ò méré ṣe tẹ́yìn dẹ̀ wá méré ṣe tẹ́ ti gbàgbó mo lura ó máa kó wá bá ayé ni bó ṣe jẹ́ nìyẹn so gbẹ ìtẹ́ bá nídìí àwọn product yẹn ẹ pè mí bákan náà èyí tẹ́ bá fẹ́ ra aṣọ wà lọ́lọ́kọ̀ òjọ̀kan aṣọ òkè wà jewelries wà gbogbo ẹ wà bẹ́ẹ̀ bá ṣe fẹ́ wọ sí ni ẹ̀yẹ ṣáà ti pele DK Ìfẹ́ Olúwaṣò the baby of Yorùbá nation ojú òní tí yìí mi ní wá ayé tì ẹ wá bá mi rajà mo bẹ̀bẹ̀ ní gbogbo èyí tẹ́ bá fẹ́ ra spiritual items ẹ pè mí gbogbo èyí tẹ́ bá ní one or two things tẹ́ face tẹ́lẹ̀ nídàáwọ̀ ọkọ̀ àdúrà tẹ́lẹ̀ lò bí nǹkan ìṣẹ́gun curse breaker mercy àwọn ọkọ̀ àánú àwọn protection something tẹ́lẹ̀ lò àwọn something tẹ́lẹ̀ lò fún victory ẹ pè Lady K Ìfẹ́ Olúwaṣò ẹ mọ̀ pé rere ni Olúwa Kristi bẹ́láyè orúkọ Jésù ilé ìṣọ́ agbára ni bẹ́ẹ̀ ni fún ẹni tó bá ṣe kíni tó bá nígbàgbọ́ bó ṣe jẹ́ díẹ̀ sọ gbogbo ẹ̀tẹ̀ bá dídà wọ̀ kọ́ tẹ́lẹ̀ lò áìdá yìí kò ṣàkíyèsí wípé kò lọ déédéé bó ṣe yẹ kó lọ déédéé fún yín àbẹ́ jẹ́ tó bá lálàkàlà àbẹ́ rí sáìdì wípé wọ́n dọwọ́ sí yín ẹni tẹ́ lè ó lé yín ẹni tẹ́ ṣọ̀ ó ṣọ yín gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ẹ pè Lady K Ìfẹ́ Olúwaṣò mo assure yín pé àwọn spiritual items tẹ́ bá lò tí gbogbo yẹn bá ṣẹ́ tí ẹ bá gbégbá ọpẹ́ tẹ́ bá ní ẹnu ọpẹ́ ó wà available ní Sẹpẹ́ ìlú Canada ni mo wà ní Hamilton ẹ̀yẹ ṣáà ti pè mí bàbá yín sẹ́dẹ̀ any country tẹ́ bá wà any state bàbá yín sẹ́dẹ̀ tó bá dẹ̀ jẹ́ pé African food náà lẹ́ bá fẹ́ rice ọ̀fadà wà sẹ̀mó wà èlùbọ́ gàrí pando yam ẹja stockfish tí ò lè gungun àti crayfish gbogbo ẹ̀ wà àti irú locust beans ìyẹn náà wà so èyí tẹ́ bá ti fẹ́ ẹ̀yẹ ṣáà ti pè Lady K Ìfẹ́ Olúwaṣò ẹ bá tún wá gbàgbé láti subscribe sí YouTube channel wa kẹ́dẹ̀ tọ́ notification bell yìí ire o.